Ẹjẹ́ sáré lọ mú nǹkan tí màá fi ṣe wá sá. That's my baby. That's my baby. I have a basket. Dayo. Daddy ni. Kí lẹ ṣe ń bí? Ẹ mọ́ra ni. Daddy mi ni wọ́n. Basket ọmọ ẹni. Ọ̀gá. Ọmọ yín tí màdàmú tí a ń náwó délé tí a ń sanwó iléèwé rẹ̀. Ó tiẹ̀ ti dá mi mọ̀ pé wọ́n lànà mi. Ìyàwó tí mo wá introduce ẹ rèé. Ọ̀gá eléyìí ò lè ṣeé ṣe ìyá ó ti ọ̀gá eléyìí ṣe ìyàwó. Wo fi gbogbo wọ̀nyẹn lẹ̀. Gbogbo ẹ ti dá náà ni ó fi dá sí ni. Ọmọ yín ní Dayọ̀ rè. Ṣé mo tán ọmọ yín? Ọ̀gá náà mọ̀jà tún lọ fojú olóore gúngi oore tí mọ̀dámú ṣe fún ẹ lórí tó ń torí rẹ̀ ṣe mí lóore rè. Dayọ̀. Ẹ wo basket lọ fi ẹ lọ́kàn balẹ̀. Kò sí ohun tó ń bọ̀ lókè tilẹ̀ ògbà nítorí pé kò ṣeé jáwọ́ mọ́. Dayọ̀ ti lóyún fèmí. Àwọn àmọ́gbé mo pò sàn àyọ́tọ̀. Kódà mo ṣe ń gbọ́ nípa toyún yẹn rí mo ṣe rí result yẹn báyìí. Basket ṣé o fẹ́ bá mi tán ni? Ọ̀gá mo ti bá ayé tán tó ìdí mo ti bá ayé tán tẹ́ ń tọ́jú wa èyí ọ̀sẹ̀ ọmọ yín lè yí. Ọmọ mi ni ṣùgbọ́n ìyàwó mi ni wo èmi ni mo ṣe wo bíbá ẹ̀ fún. Mo ń tọ́jú ẹ̀ mo lè tún máa tọ́jú wọ pàápàá jù bẹ́ẹ̀ lọ. Orí ìkàyàwó mo kò yí torí Olódùmarè. Ẹ wo dájú mi gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó ti kọjá bẹ́ẹ̀ o mo ti diwọ́ disẹ̀ sínú. Òótọ́ lọmọ yẹn sọ. Basket jókòó sit down. Ọ̀gá. Màmú kíní tán fún ẹ. Ọ̀gá
Kò mú nǹkan mọ́. Ìwọ lọ ṣe arrangement oúnjẹ fún dádì ẹ̀. Fún àna mi, sorry. Lọ wá nǹkan tí àna mi máa jẹ. Basket. Fara ẹ lọ́kàn balẹ̀. Èmi ni baálé ilé mi. Bó pẹ́ bó yá, máa sọ fún. Èmi ni baálé ilé. Kò sí tó fẹ́ fi mí ṣe. A gbọ́ tèmi náà dẹ̀ ni. Nkọ́kàn rẹ̀ kan ẹ lọ́wọ́ pọ̀ ẹlẹ́sẹ̀ gbogbo ẹ̀ la máa yanjú. Lọ fẹ́rẹ̀ ẹ lọ́kàn balẹ̀ ṣùgbọ́n. Ogun lé níbọ̀ odò òkun. Fi kenú kọjá. Basket ó dẹ̀ tí mo lè ju bó ṣe yẹ lọ. Inú ẹ̀ ò dùn ni. Ṣùgbọ́n kọ́ ọmọ ẹ bọ́ sọ́wọ́ aláwìn ni. You should appreciate me now. Bí tí mo bá ṣe dé tán. Basket ọmọ kan ṣoṣo níyàlé mi bí fún mi. Nígbà tí mo ra tún ọmọ tiẹ̀ tó fẹ́ máa bímọ ṣé kò dà bẹ́ẹ̀ ni ó tiẹ̀ fẹ́ràn mi rárá ni. Bá rẹ̀ dà sọ́hùn. Ìyá Dayọ̀ mo ti tẹ́ ẹ̀sìn dé. Kí ló ṣẹlẹ̀ sọ? Dayọ̀ ti kó bá mi. Dayọ̀ báwo? Dayọ̀ ti kó bá mi. Dayọ̀ ti gbàjẹ́ lẹ́nu mi. Dábì ẹ ṣàlàyé kí ló ṣẹlẹ̀. Ìyá Dayọ̀ ṣé o mọ̀ pé mo sọ fún ọ pé sífù lémi ń gbóhùn lọ Ìbàdàn. Kí sífù tó pé nìṣó ń bàdàn ìyàwó lọ́kọ́kọ́ pè mí tó lémi lèmi ọmọ gbọ́kọ̀ òun rí Ìbàdàn. À ń lọ lójú ọ̀nà ní sífù bá tó dọ́kọ̀ dúró. Mo gbé ní sífù bá lémi òun wọ́n fàṣírí kan pamọ́ sí i lọ́wọ́ o. Ṣé mo mọ̀ pé ìyàwó òun ò bímọ mọ́? Òun ò dẹ̀ lè dúró lórí ọmọ kan ṣoṣo. Òun ti fẹ́ ìyàwó kékeré kan o. Èmi ò wíwo lẹ́nu ayé wo kí n sẹ́nu mi mẹ́rẹ̀ tí mo bá rí Ìbàdàn. Wá ní wàhálà lórí yẹn tó wá fò ní gbẹngbẹngbẹngbẹ báyìí. Mo tẹ́ kó burú. Ìyá Dayọ̀ ọmọ rẹ ti kó bá mi. Kí ni? Mo dé Ìbàdàn sífù ó fi ìyàwó rẹ̀ hàn mí. Dayọ̀ ni ìyàwó tí sífù fi hàn mí o. Sísá mi. Dayọ̀ ni ẹ̀gbọ́n ẹ̀. Sísá rẹ̀. Sórí èyí tó wá burú jù ń bẹ̀ ni pé ọmọ rẹ̀ ti lóyún. Àṣedayọ̀ ò sí léèwé. Tàǹdé tàǹyọ̀ máa lọ́mọ tó máa giradué. Dayọ̀ ti lóyún. Àṣedayọ̀ ò sí léèwé ilé sífù ló wà. Ṣé chief àti àǹtí mi ṣé wọ́n fi mọra rí tẹ́lẹ̀ ni àbí báwo wọ́n ṣe pàdé? Ọmọ gbọ́ nǹkan ṣé mo mú kankan nu iye délé sífù rí ilé mi mọ gbàṣẹ́. Ìyàwó rẹ̀ mi ni ìyàwó rẹ̀ tó gbọ́kànlé ẹ̀rí tí mo lọ wá sáàárín arẹwà méjì báyìí ṣàánú mi mo gbé ààyè mi mo wá jẹ dáràn. Kí ni mo ti wá ṣe? Ìyá Dayọ̀ má bi mí léèrè pé kí ló ti ṣe torí tí ọmọ bá dáa nílé ti bàbá ẹ̀ tó bá burú tó ọmọ ìyá rẹ̀ ni ó kó o wá bó ṣe rìnrìn ẹsẹ̀ rẹ̀ gbogbo ọ̀nà tó bá gbé gbà bí oyún inú Dayọ̀ ó ṣe kú ò bí ọba fẹ́ fàyè lẹ̀ kíá kò rí gbogbo bí tábí amọ́ bá rìn dé. Jáde sísá mi ò lè ṣẹ́yìn o. Gbọ́dọ̀ rẹ lọ kó dákẹ́ ẹnu rẹ owó wọ́n mọ̀ mẹ́. Ìyá Dayọ̀ mo gbé n ò mọ́rú ilẹ̀ tó mọ́ mi lónìí. Darling, ṣé ẹ gbàgbé pé next week ni mo ní America? Mo ṣe lè gbàgbé nǹkan bàǹtàbàǹtà bẹ́ẹ̀. Ohun tèmi kàn fẹ́ bí mi fẹ́ sọ fún ẹ. Yes, tó bá fojú inú wò, èmi ti travel sí ó ṣe díẹ̀. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti rí ọmọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Now they are on holidays. I want you to bring him home. Kó wá fi ara ro bàbá ẹ̀ tèmi nìyẹn. I'll definitely do that. Màá wálé because ó máa fara mọ́ èmi náà díẹ̀ long so àjọ máa bọ̀ gbà ẹ̀. Gbogbo fara mọ́ o gbọ́dọ̀ lójú 2 weeks náà. 3 weeks mo sọ pé mo fẹ́ rajà náà. Mo dẹ̀ ti yí sí 2 weeks aláṣẹ ni mí. Ó dà sá mo ti gbọ́. Àwa lóye tó kú ilé náà bí àmọ́ ní kọ́ ṣùgbọ́n àwọn ènìyàn. Alright, so fọ́mọ àkókò fruits ni ma. Alright then. Mi ti ẹ mọ bí tóbi ṣe máa tó sí. Okay. Àti tóbi tóbi àti tóbi.
Well, let me. Now tell me, ṣé baby mi ṣó ń kick? Ó ń kick dáadáa. Oyún tó ní ìtọ́jú ló máa ń kick. That's true. That's true. That's true. Ó kọ̀ jẹ́ pé inú mi ò dùn bí èmi àti alé mi bí àti ìṣe máa fi ọwọ́ wowó. Mo feel pé by this time ó yẹ kí gbogbo ẹ̀ ti settle ká ti mọ̀ra wa kémi náà ti ṣe mọ̀ èyí tí dáàdì mi ti wá fà kẹ́kọ̀ọ́ rí báwọn náà ti ẹ̀ tún make it easy for me. No, I can understand your dad. Olóore bàbá ẹ̀ níyàwó mi jẹ́. Àwọn wa ń free back on but wọ́n mọ̀ pé àkọsílẹ̀ kan báyìí kò ní tà sí. Lórí bẹ́ẹ̀ máa ṣé ó máa lọ báyìí for life nínú kò possible. Mo ń wá the best situation, the best avenue, the best occasion tí máa fi sọ jáde. Ó tàn á yanjú ẹ̀ just nǹkan kan ṣáàjẹ́ ń yà. That is one thing. Tó bá tó time gbogbo àyànjú. Okay. Ṣùgbọ́n. I can't wait. Thank you, Daddy. Thank you. I'm so grateful. But no tọ́jú tẹ́ fún mi. Ọlọ́run àtúbọ̀ máa. Ó tiẹ̀ tí ì rí ìtọ́jú ó kò díẹ̀. Kò tún wá jù kó tún jọkùnrin lójú. Gbogbo ẹ̀ wà pa. Mo sọ fún ẹ. Ìwọ náà ṣe mọ̀ èmi tí mo ti pẹ́. Ó fẹ́ràn owó jẹ ẹnikẹ́ni lọ. Yet kò rówó ọ̀hún. Tí n bá wọlé dáadáa máa ṣe ni. Okay, yeah. Sorry. Hello, my dear. Ẹ ti ń bọ̀ lé. Wà á mú tóbi bọ̀. Ìsọ̀rọ̀ jẹ́ ká nígbàgbọ́ pé wà á mú bọ̀. I cannot wait to see him. All right. Èmi fúnra ara mi ni màá dá àná oúnjẹ lẹ̀ fún yín. All right, dear. Bye. Hey, Beckham. Bàbá ẹ má bínú o bó lẹ ṣe ń ṣe náà torí àwọn èèyàn ń já mi tán ipe bẹ́ẹ̀ ṣe wà ládùúgbò yín lọ́hùn ipe ẹ máa ń sunkún gan. Oògùn ni. Oògùn lẹ fi ń sunkún. Oògùn pọ̀ tí wọn náà bá fẹ́ ṣe ní Ìbàdàn connection. Wá. Bàbá basket ìròyìn ti ń kọ́ ìlì. Ṣé wọ́n kú ni ìbọn ṣe aláàgbé. Ọ̀sẹ̀ tí ó lè dáa fún láwọn ẹgbórí wọlé ẹgbórí jáde. Ìbàdàn connection ẹ wò ní omi ibẹ̀ tó tà ńlá. Bàbá Ajímọ̀bí ń kọ́ sálàáfíà l'Ajímọ̀bí wà. Wà lọ sáàfin. Ajímọ̀bí ń bẹ kódà ó ń retí yín à ń retí yín Ìbàdàn seriously. Ǹdẹ́ alẹ́ wálé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan pẹ̀lú Ìbàdàn connection ṣé wọn náà fẹ́ lọ mọ gbé Ìbàdàn ni. O ò ní fura kan jí. Tó bá gbé wọ̀ ní fura ni wọ̀ bá basket gbà tí wọ́n dọ́dọ̀ wa. Ìwọ́ wọ́n tó kẹ́ ti lẹ́wọ̀n inú wọn ti kọ́ ìlì. Ọgbọ́n mi tóró Ìbàdàn wọ́n ti mú. Ẹ mọ̀ bọ̀ wo ọ̀gá ń pè mí. Ń bọ̀ jẹ́ ń dá bàbá lóhùn ọ̀gá fẹ́. Ó dà bàbá ẹ̀ tètè ẹ jẹ́ tó kè ẹ sọ́pọ̀ bàbá o. Ẹ mọ̀ tún pọ́lísì bàtà yìí. Ẹ̀rọ abọ́ sunkún káàkiri ìgboro ó léwu o. Tọ́ máa ń sunkún ni. Àwọn èèyàn ń sọ ládùúgbò pé téèyàn bá bá bàbá ẹ̀ pàdé ibi tí wọ́n ti ń sunkún pé omi máa ń dà lójú wọn ni mo ní ẹ já fi gbogbo ilé ilẹ̀ wálé kí ló ṣẹlẹ̀ gangan láàrin wa àti bàbá tó jẹ́ pé gbogbo ìgbà báyìí ó mọ̀ gému kí ni bàbá yìí rà ń gbà rẹ̀. Sórí èmi tún fẹ́ padà sórí ẹkún tó sọ lákọ̀ọ́kọ́. Ẹkún tí bàbá ń sùn. Ẹkún gan ni bàbá máa padà sun kó nù lé. Wọ́n lé èèyàn tó fóúnjẹ sílẹ̀ láìrò tẹ́lẹ̀ pé kú lọ yọwọ́ ẹ̀ láwo kò lóhun ò lè jẹun sáà mọ̀ pé kò í sẹ́ni tí kú bá yọwọ́ ẹ̀ láwo nìkan náà yọ kúrò láyé. Wálé Ọlọ́run ní jẹ́ bàbá ó sunkún ìwọ náà fẹ́ dàgbà ó sì fẹ́ kó tóru bàbá hàn èwo lọ́rọ̀ ẹkún. Èmi ò wá ní dàgbà aláwùre
àwúre. bàbá ń wí àwúre ẹ bá ọmọ pé jáwé sóbì ní bàbá tó bèmí lọ́mọ tèmi bá lọ lé wọn kàn jẹ́ kó yé mi pé ẹnìkan ń bẹ níbi iṣẹ́ wa tó ti ń lo àìsíkí àwa méjèèjì. Wálé sórí tí bàbá bá ń lo àwúre ìwọ fi bẹ́ẹ̀ sí tiẹ̀ kí wọn náà láwúre bẹ́ẹ̀. mélòó lọ́jọ́ ni bàbá tán nínú funfun ọmọ 70 years tèmi mọ̀ wọn gbọ́dọ̀ nínú funfun. nǹkan jẹun lórí ẹ bí n bá tiẹ̀ wàá mọ àwọn tó ti tó 70 mo máa láàfin Ọ̀yọ́ mo mọ bàbá Adébáyọ̀ Fálétí wọ́n nínú funfun ṣé nítorí pé bàbá ń kọ́ ìlì wọ́n fi gíní dá ìlì sí wọn. àwọn náà wà wúre ni wọ́n wà wúre ẹni tó bá ti nínú funfun àdíjọ 75 gan ọlà wúre ni irun funfun bẹ̀rẹ̀ láti 90 100. wo fọ̀rọ̀ bàbá lẹ̀ bó la ti fẹ́ ṣe àjọ tá a la fẹ́ máa dá sáà sì ń dá a bá dá mọ́. èmi ò lè rájọ dá mọ́ nǹkan ti dorí kodò mímì lọ́wọ́ àwọn ti dorí ẹ̀kọ́ rẹ̀ bí tí mò ń sọ fún ọ náà nù pé wọ́n ń làwúre sẹ́mi tó jẹ́ pé mò ń dá méjì pọ̀ mi ò lè rájọ dá mọ́ sórí wọn bá tèmi dá tẹ́ ẹ bá ti débẹ̀ ní sí kán bá mi fi ránṣẹ́ so ti gbọ́ mo ti gbọ́ ẹni a pè pé kó wá jẹun ni tó múni lọ́wọ́ dá èmi gangan tí mo wà nípò kí wọ́n tó gbé wọ́ sí ìkú sọ̀rọ̀ ìgbín ọ̀sẹ̀ ajẹ́ ti bàbá ń bàbá tí wọ́n gbàjẹ́ sí lọ́rùn tiẹ̀ náà wọ́n gbé náà fún wọn wọ́n lọ fi ọ́ sí bẹ́ǹsì wọ́n ń bínú. ó ti gẹ́ẹ̀tì ẹ̀ ó ti gẹ́ẹ̀tì ẹsẹ̀ ó ti gẹ́ẹ̀tì ó ti gẹ́ẹ̀tì wọ̀ no problem. àbọ̀ bàbá tèmi sọ pé ẹbọ wà tá a máa gbé ọ̀kàkà ẹbọ tó ń kagún lára ni ọ̀kàkà ẹbọ tó ń kagún láyà òun la máa gbé kàábà ń gbọ́ wà láti alẹ́ ìfọ̀fọ́ náà ń gbà. ọ̀rẹ́ mi tèmi ti bá mi gidi mi ò fẹ́ bẹ́ẹ̀ discuss ẹ̀ campus bó ṣe ní ká máa bọ̀ nílé. ẹ̀gbọ́n ní sùúrù kókó ń pa mi tèmi bá mi àti skul tèmi bá mi ó débí tèmi dọ́kì gangan ló bá ẹ̀. bó ṣe ń bi ni nìyẹn. mo ṣàmù pé mo ti lóyún fún chief. nǹkan ayọ̀ ní nàá chief ṣáà ló lóyún fún kò ṣáà ṣe lóyún. ṣàdédé ni dádì mi gbé chief wálé ìgbà tí màá sọ kalẹ̀ mo bá dádì mi sálẹ̀ mo rí chief kí ló ṣẹlẹ̀ dádì mi báwo lẹ ṣe mọ bí chief náà lanu pé níbo ni mo ti mọ dádì mi nìyí ibo lẹ ti pàdé báwo lẹ ṣe rìn ló bá di wo bó lọ yàgò ibẹ̀ ní dádì mi ti mọ̀ pé mo ti lóyún dádì mi bá fọ akẹ́kọ̀ọ́rí ló bá ní ńlá àfi kémi ṣẹ́yún o ipe èyí fẹ́ fọ ojú olóore àwọn gúngi mọ̀ ní ta ló lóore yìí ojú ta ló fi ń gúngi ta ló ń ti gìbọ̀ lójú ló bá níyàwó chief pé ṣé mi ò mọ̀ pé ìyàwó chief ló fún àwọn lówó tí èmi fi admission sí school. ló bá ní dandan kì í ṣẹ́yún o oyún ìsílẹ̀ mi ní o àtọyún àtẹ̀mí àwọn ò tiẹ̀ fẹ́ rí kókó ní ìwọ̀rẹ́ mi kí ni faith mi tí bá ṣẹ́yún bó mo fẹ́ dojú kọ. àbí ni pé inú fíìmù ni o báwo ló ṣe yan tiẹ̀ báyìí àwọn máa ń ṣe nǹkan máa ń clean ni táwọn bá fẹ́ gbéṣẹ́ sẹ́gbẹ́ pa máa gbé tó máa clean tí ò ní sẹ́ anybody family wa kankan tó máa mọ̀ àwọn tí ẹsẹ ẹyọkan náà ni dáàdi ẹ ti yá mọ chief lọ sí mọ gbogbo àfi bẹ́ẹ̀ ni pé àwọn Nollywood movie. kò yé mi o. ibi tó ti yan yẹn ó ṣe kínní o. ó ti sún mi báyìí ni mo kọ́ tí mo fẹ́ ṣe. ìyàwó chief ló máa hẹ́ ọ̀pọ̀ sí ẹ̀ tí fún wọn. mi mọ̀ rárá mi mọ̀ páwọn ni kò tí ì ràn sí mi kò kọ́ sí mi. wọ́n ní tí ẹrù bá kọ̀kẹ́ tó kàn ló níbi àgbékà. ṣé kémi advice ẹ̀ lọ́gbọ̀n díẹ̀ tèmi mọ̀ pé mi ọmọ ìgboro mi ràn án gbogbo tó ń ṣe ká pé mi ni mi gbogbo tó ń ṣe lè mi ṣe. àwọn tá máa ń sọ fún ẹnìyàn ò blend pé kémi advice tó bá jẹ́ mi ni èmi ò ní ṣẹ́yìn o ò lè ṣẹ́yìn náà ó ṣe máa ṣe ó ò lè tó gbogbo lẹ́gbẹ̀ẹ́ irú àwọn báyìí tẹ́ pé àti ń gbé ọjà kúrò lára a máa ń gbé lára a máa gbé sílẹ̀ tẹ́ pé kò sí wàhálà àti ní stamina ìwọ ò ní stamina. mi ni. tó bá lọ yọ tó lọ gbòdì lára ẹ̀ tó lọ bá bẹ̀ lọ nǹkan mọ̀ pé risk ni kódà tábà tún wá rò lódì kejì ṣòro tó bá wá ṣẹ́yìn gan tí madam padà mọ̀ kó ti fọ́pọ̀ àwọn rí ṣòǹgbọ́ tó padà lé gbádìí ẹ̀ tó lé tèfètèfè jọ́ torí Ọlọ́run báwo ló ṣe fẹ́ continue life ẹ̀ báwo ni tiẹ̀ ṣe fẹ́ jẹ́ ṣé wọ́n pé gbogbo ẹ̀ náà ó ti wà complicated already so ṣẹ́yìn gan kọ́ ni solution ṣó mọ̀ bẹ́ẹ̀ torí tó bá ṣẹ́yìn yẹn tí madam yẹn má padà mọ̀ náà gòbé náà ṣì ni ṣó yẹ bẹ́ẹ̀ yẹn jọ́ wàá wá pe dáàdì ọ dáàdì ṣíṣẹ́yún tẹ̀sán yìí dáàdì kò ṣe kí ni kò jọ́ mo sọ pé kí ni mo sọ. kò jọ. automatic slang tó máa lò fún ọ nìyẹn dáàdì kò jọ mi ò lè ṣẹ́yún torí mi ò lè kú. two madam yẹn náà tó bá yẹ ló máa padà mọ̀ àbí jọ́kọ̀jọ́kọ̀ tó bá find out tó máa padà lé dáàdì yẹn náà lọ ni àti wípé tó bá lọ ṣẹ́yún tó
tó bá tiẹ̀ rí chief fẹ́ mọ́ jọ tó lónà nǹkan mú yẹn tó bá bí wàá tó máa fi rí nǹkan gbà lọ́wọ́ chief wàá máa rówó gbà lọ́wọ́. ọ̀rẹ́ mi ò mẹ́nu kúrò nu owó ọ̀rọ̀ kọ́ ni mo fẹ́ sọ́jà rẹ̀ àní mò ń sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀yìn náà ti ṣe kí ló ń sọ ṣọ́ọ̀rọ̀ kan tún dowó lọ ní owó ní kókó mẹ́ẹ̀ tó bá tẹ̀lé orí chief fẹ́ mọ́ ní pé òrówó gbà mọ́ wàá fọmọ máa gbowó lọ́wọ́ chief kí ló ń sọ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ọ̀mí ẹ̀ ti dè mẹ́ni ẹ̀mí ẹ̀ dè pẹ̀lú ọ̀rọ̀ owó tó bá ti wà ẹ̀mí ẹ̀ dè tó bá sí ẹ̀mí ẹ̀ òde o òun sọ kí a sọ fẹ́ pé kò fọmọ máa gbowó sọ fìkìní wo o lè ṣẹ́yún ni mo sọ kò jọ́ ló máa sọ fún dádì kò jọ́ à. ẹni mo bá lọ́rọ̀ tó bá mi bá dáàdì mi kò fà kékórí ni ló dé gbà ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ó ti ṣẹlẹ̀ kò kún ṣe pé bóyá mo mọ chief rẹ níbì kan tẹ́lẹ̀ àmọ́ bọ́lá ń ṣe ń máa rí ló ṣe rí yẹn ká dẹ̀ gbà pé ká dára yẹn bá ń bẹ̀rẹ̀. ẹ ti bọ́ báyìí gbogbo tó sọ mo ti gbọ́ ọkọ mi ṣẹ́yìn náà ti fi ti ara yẹn bọ́ba kí ni tá a fẹ́ ṣe sí kò ju wípé nítẹ̀mí o ọmọ mi ò lóyún ṣe bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ń bá ń sọ láyọ̀ ní kí n rọ ọmọ gbé pọ́n. ìyá Dayọ̀ ń tọ́ sọ nù. n tí máa sọ nìyẹn ẹ̀yin náà ẹ wò ó ẹ̀gbọ́n tó sọ ó ní kì í ṣe pé òun mọ ṣèfù yìí rí níbì kan kábàá sọ pé bóyá báyìí Ọlọ́run ti sọ pé ó máa rí bẹ́ẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀ ni. ìyá Dayọ̀ pẹ̀lú gbogbo ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí mo fi gbogbo rẹ̀ hàn ọ́ kò sí tí mo fi pamọ́ fún ọ bọ́mọ ìṣe bẹ̀rẹ̀ léèwé owó tá a kó lọ tí ó jẹ́ pé ọwọ́ obìnrin la ti ń gbà. gbogbo ẹ̀ lẹ sọ fún mi. ṣé ibi tí wọ́n wá sọ ni pé kákan máa dédé gbìyànjú láti fojú olóore gúngi ọ̀fẹ́ gbọ́mọ rẹ̀ wórogún. kì í ṣe bẹ́ẹ̀ kì í sì ṣẹjọ́ ọmọ mi àmọ́ bọ́lọ̀ ti kọ́ ni ẹdún ẹ jẹ́ wí kankan fún yín ṣáà gbàgbé ni èmi ò jẹ́ gbàgbé ṣé bíbí nǹkan tá a bá lọ́bi tá a gbé lọ́ọ̀tọ̀ ni ńgbà àdán kí wọ́n wí fún wa pọ̀ mọ́ yìí. ọgbọ́n Ọ̀rúnmìlà ọmọ alẹ́gbọ́n lọ́dọ̀ àwọn Àjàní alára lọ́dọ̀ àwọn Ìjàrọ̀ nígbà alákẹ́dún ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé ìrọ̀gbà àdúndègbé ibi wọ́n gbé ìrọ̀gbà àhúndáhùn ibi wọ́n gbé ìràwọ̀ lọ́lẹ̀ dèrè ire. Kiri lórí ifá. Ẹ ǹlẹ́ o ifá ní ká ṣe yín pẹ̀lẹ́ ní oríta bíi tẹ́ ẹ dáfá sí yìí ifá ń sọ pé àwọn ọmọ méjì kan bẹ́ẹ̀ ọmọbìnrin ni wọ́n ifá ní ìkọ́ lóyún kan nù wọn oyún yìí wọn ò gbọ́dọ̀ ṣẹ́ o nítorí pé kò sí ọ̀nà tí oyún yìí ò lè gbà wá gbogbo ọ̀nà kọ́nà tó bá gbà wá wọ́n gbọ́dọ̀ jẹ́ kó bí ni ó lè jóyún ẹ̀sín ó lè jóyún tí ó dárò gbòrìyẹ̀ sílẹ̀ kódà ó lè jẹ́ wèrè ló fún lóyún ẹnikẹ́ni tó ń kó fún lóyún ó gbọ́dọ̀ fi sílẹ̀ kẹ́ẹ̀sì jẹun fẹ́. ẹ ṣeun bàbá wo ẹ jẹ́ agbéléyìn tìṣẹ́gbẹ́ kan gẹ́dẹ́gbẹ́ náà èyí tá a pilẹ̀ bá wà gan-an ní tẹ́lẹ̀ tutù déhùn ẹni àá ṣètùtù. bẹ́ẹ̀ ni. ṣé bàbá ṣètùtù yẹn kò lè bá wa ṣètò lóyún yẹn kó bá gbá oyún ẹ̀ sí. a ṣètùtù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ gbà tó lọ́wọ́ èmi àgbáwo mo sọ bẹ́ẹ̀ fún yín bí fáwọn bá sì ṣe òde ọ̀run ni ó gbé a lè kú méjì olùwéré a lẹ́ja méjì àbìwẹ̀ gbàdà a ní ìgbìnrin orógbó. bàbá ẹ má bínú pé ẹ tún rí mi o n tó mú mi padà wá bá yín kò ju wípé ńgbà tẹ́ ẹ sọ wípé ọmọ máa fẹ́ wèrè bó bá ti lè lóyún a gbọ́dọ̀ ṣẹ́ wèrè ọ̀hún ló sì gbọ́dọ̀ fẹ́ àbí ẹnikẹ́ni ó bá ti fún lóyún sá ṣé ẹ róye wípé bóyá kan àbí àwọn ọmọ wa ìkànnì wọn ti ń fẹ́ wèrè. kò rí báwọn ifá ní sọ̀rọ̀ òdì kí n gbọ́rọ̀ ẹ̀sọ̀ sọ̀rọ̀ ẹ̀sọ̀ kí n gbọ́rọ̀ òdì adífá fún àkọ́ gbogbogbò eléyìí tó ń ṣá ọ lọ sóde wà ní ẹbọ ni wọ́n ní kó ṣe àkùkọ pọ pápìpì olóhùn kórede o ara òde wà ní ifá fi ọ̀rọ̀ ti wèrè pòwe ni kì í ṣe pé yóò lóyún fún wèrè àmọ́ ẹnikẹ́ni èèyàn kéèyàn tóun kó fún lóyún ẹ má jẹ́ ọsẹ́ o ẹ má jẹ́ ọsẹ́ o bí fati wínú o àgbáwo sọ tiẹ̀
ẹ ṣeun mo dúpẹ́ ọkàn mi ṣe balẹ̀ nísìn bàbá ẹ pẹ́ fún wa a máa rí i bá. àṣẹ o. ẹ má mi kan lẹ sọ̀rọ̀ bó bá ti ṣe gbà náà la ṣe máa ń ṣe àwọ̀ èèyàn kunra ni tá máa bẹ ọmọbìnrin lóòótọ́ ó ṣòro ó gbà mọ́ra àmọ́ ẹ̀bẹ̀ lábẹ́ mi ò lè gbà ọmọ mi ò sọ yóò rù wọ́n sì rí nǹkan gbé pọ́n ni nítorí ọmọ tèmi bó ti rù yìí ó rù rè yóò sọ rè ẹ̀yìn mi báyìí ni ó sì fi gbé ọmọ pọ́n ṣé ẹ gbọ́ ọlọ́run ó bá wa ṣe. Bàbá oyún ẹ̀sìn ọ̀dà ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ bóyá a lè rí ìta ṣe sí. Ọ̀rúnmìlà ẹ ti rẹ́nu ilẹ̀ rẹ́nu wọn kọ́ ní tá a bá ṣe sí ẹjẹ́ á mọ̀ o. Òní bí gígiri lọ ọ̀la bí gígiri lọ bí gígiri lọ bí gígiri lọ òjò kò yẹ lárógbó bí a mọ̀ ọ́ sọ́lọ̀ gbádùn yìí agbẹdúdú oníwọ̀nrán ọ̀nàkọ̀lọ́ náà tóun eléyìí tí wọ́n ní orúkọ ara ẹ̀ sílẹ̀ láì ní kú ìgbà tí mo gbọ́ pọ̀ sọ́nà ọ̀rọ̀ mi. Bàbá ẹ jẹ́ ká fọ̀rọ̀ oyún sílẹ̀ náà Ifá sọ pé ká rẹ́kú kúrò lórí yín kẹ́ ẹ má bàa kú ní kíákíá nítorí ìtàwọn yìí ó gbè bínú ọlẹ̀ má jẹun ọmọ òun ni Ifá tọ́ka sí. kò sọ̀rọ̀ lórí oyún yìí mọ́. A ní ẹrú mọ ọkú náà. àfìgbà tó yìí fẹ́ kó bá mi sá sọrí ti kú ẹ̀fẹ̀ lẹ́yìn òun lẹ̀ ẹ̀fẹ̀ lẹ́yìn òun lẹ̀ ó mà ṣe o bàbá wo gbọ́dọ̀ nírú yìí ká má sọ wípé ká má mọ̀ bí a kọrí sí mọ́ ni torí n ò rí bí ìdílé mọ́ láàárín àwọn méjèèjì ní ìsìn n ò jẹ́ tẹ́nìkankan kọ́nà mọ́ rèé oore dànù kúrò lára olúwa rẹ̀ lọ́mọ bú ti lọ lóyún bú kan. Bàbá ẹ má jẹ́ ń tàn yín ẹ gbọ́ bá a máa ń fi afẹ̀bẹ̀ lélẹ̀ nígbà àgbà méjì ká tún sọ pé nígbà àgbà mẹ́ta ibi pẹlẹbẹ ni ọmọ fi lélẹ̀ ẹ lè sẹ́yìn yìí o. àfìgbà ọmọ tẹ ó ti yé mi ọmọ ilé kò sáàṣẹ náà kò sọ́nà àbáyọ kankan mọ́ ju ká mọ̀ ṣe ẹ fi kìkì ìmúlẹ̀ ikú bá dé ẹ̀jẹ̀ mọ̀ ń bà lọ ìtarí yìí náà ní jù. àgbà wọn mà sọ tiẹ̀ àgbà wọn mà sọ tiẹ̀. ẹ mọ́ bínú màdàmú ara mi ní ọ̀dà dé ọ̀jẹ̀ wá síbi iṣẹ́ ẹ wò ẹ̀fọ́rí ọ̀hún ọ̀mọ́ bí mo ti kó mo ṣe wá bí iṣẹ́ lónìí náà ní lọ́jọ́ kẹrin mi ẹ mọ́ bínú. ọ̀dà báwo ni Ìbàdàn ti mú un. ẹ ṣeun màdàmú ọlọ́run ó tọ́jú ọ̀gá fún yín o ọlọ́run ó tọ́jú ẹ̀yin gan fọ́gà madam ọ̀gá ń kọ́ ilé kan nìbàdàn ilé tàwí ọ̀gá lọ́lá àmọ́ àṣírí ibẹ̀ wá ni pé wọn mọ̀ bóyá wọ́n ṣe léyìí fún yín o orúkọ ọmọ yín ni wọ́n fi ń kọ́ o àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ni wọ́n sọ fún o ọ̀gá ẹ dákun ẹ mọ́jọ́ ọ̀gá ò gbọ́ pé mi mọ̀ sọ fún yín o. bàbá kọ́tẹ́ sọ fún mi ṣé ó dá yín lójú ṣá. mọ̀mọ́ ẹ wo wọ́n máa fi ewu orí purọ́ fún yín ọlọ́run mọ̀jẹ̀ ẹ wo ẹ ṣàmọ́jọ ọ̀gá ò gbọ́ pé mi mọ̀ sọ fún yín. ẹ ṣeun. ok ẹ padà sí ẹnu iṣẹ́ yẹn. ẹ ṣe mọ̀ ẹ ṣe mọ̀ ẹ kú iṣẹ́. bàbá ẹ̀fẹ́ mi náà
àríyá rẹpẹtẹ ni o. èèyàn ń sàn fàájì ń sàn. bàbá wọn ẹ má jẹ́ kó pọ̀ jù tó bá ti mú nǹkan ọmọ máa ń kàtìkàtì ní o. ọtí ọbẹ̀ lára mu ọtí ọbẹ̀ lára mu. ẹ jẹ́ kó kun ẹ jẹ́ kí dọ̀dọ̀ mi kun mi tí mo ti ti pẹ́. ó ti dá báyìí ẹ bá mi ṣàgùn. ẹ má jẹ́ kí tèmi dànù. tí ò ní dànù lágbára náà. ju gbogbo ẹ lọ bàbá. ṣé ẹ ń sọjọ́ òbí lónìí ni àbí àjọyọ̀ owó gangan lẹ̀ ń ṣe tínú yín fi dùn tẹ́ fi ra àbẹ́ ọmọ ẹgbẹ́ ọtí èbó ni yóò wọ̀n gan. ṣé èmi kọ́ mo rà ó ṣé ẹ bá nù ti yín ni. ọtí yìí. nínú báàgì wo. ẹrù tí màdàmú gbé fún wa lánàá gbogbo tán kìnìún tán gbé fún wa tá a gbé lọlé. ẹ bá ilé nínú ẹrù tí. ìbá ń bẹ̀ ìbá lẹ́yìn pé nínú tọ̀dọ̀ mi mo bá gààrí tí wọ́n máa dìnnú ọ̀rá kéékèèké méjì kúlúbúkúlúbú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe báyìí ẹni mo bá nu tọ̀dọ̀ mi. àti tiẹ̀ tún bẹ́tà pampers iná kó fèmí pampers. ló bá nu ẹrù ẹ. kàá bá ń gbọ́. kí ni tẹ bá rí adúrú tí mo bá nu tèmi èmi ò tiẹ̀ ìyàwó mi ò tu délẹ̀ èmi mo wá tu délẹ̀ gbogbo nǹkan tẹnu ń jẹ gbogbo nǹkan tó ń tánra ṣe gbogbo ẹ̀ ló wà nù rẹ̀ ẹ bá láwọn ọ̀rẹ́ sì kan tán dì sínú kíní pépèpépè kan báyìí lóríṣiríṣi ńgbà mo á tu délẹ̀ mo bá tún bá envelope kan nù tèmi 25,000 naira. owó nínú àwọn ẹrù tí a jọ gbé lọ ilé lánàá. ṣe bí gbogbo àná gbé fún 25,000 wà bẹ́ẹ̀. wọ́n láwọn tún gbówó ń bẹ̀ 25,000. ẹdùn ọlọ́run ló yọ mí o mo yóò wúdọ́ ní kí n lọ kó fún bàbá kínní ọlọ́run ló ṣe tí n tí ì nà kọ́bọ̀ ń bẹ̀. bàbá ẹ mọ̀ tanra yín jẹ ṣé gọ̀lùgọ̀ làwa ni ká tiẹ̀ wá sọ pé ìnagijẹ mi wà ń jẹ́ gọ̀lùgọ̀ náà síbẹ̀ náà ni mo wá gọ̀ ni. ẹ wo ẹ jẹ́ má jẹ́ ká tanra wa jẹ́ níbi tá a bá dé ẹ má já lanu hanra wa ẹ lọ kówó jáde ká sì bẹ̀. ẹ pín kí ni bàbá ó ti yé wa ẹbí mi díẹ̀ sí. máa mú oríṣẹ́ rẹ̀. owó tẹ bá fẹ́ wọn ní kẹlẹ́ òfin abátìrì sí mọ́tò àbí. ẹ̀yà tó ní bẹ́ẹ̀ yìí lè ṣe ní senior driver wa nínú ilé lásìkò ó sì ṣe kó dé bẹ́ẹ̀. látúrò bí mo ṣe fìfẹ́ hàn sí nítọ́ tí mo mú yín nínú bàbá sọmọ ẹ wá dàgbà tó yẹ wá ń pa ẹrọ fún mi. ẹ̀yin parọ́ fún mi pé ọkọ mi ń kọ́lé fún ọmọ mi ń bàdàn. What kind of stupid lie is that? èmi màmá irọ́. láti bí mo ṣe tọ́jú yín tó àbábá má jẹ́ kí n láì fi yín o máa jọ yín lójú gan ẹ ní láì mi mọ́ o. màmá èmi wò. gbogbo ẹ má ṣe mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ o ẹ má ṣe gbogbo yẹn mo ń fọ ọ̀wọ́ nítorí pé jábàlàgbà ni if not máa mọ̀ kàn ti máa fà sí yín o inú mi ò dùn sí rárá o. kí ló tẹ̀lé kẹ́sọ́jú abẹ́ kò fún mi gọ̀gọ́ kí ló ṣẹlẹ̀ báyìí kí ló tẹ̀lé sọ kí lè parọ́ fún mi fún. ọmọ ṣeun níbi tọ́jú orí mi dé dúró yè mí irọ́ ṣé wọ́n máa fi wo orí purọ́ fún yín ọmọ ṣe bẹ́ẹ̀ bá rí ilé tí mò ń wí madam ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fi ìbínú bà nǹkan rẹ jẹ́ bẹ́ẹ̀ bá wọnú ilé tí mò ń sọ yìí mọ̀mọ́ ọlọ́run jẹ́ ẹ̀fẹ̀ mi re gbé bẹ̀ ni wọ́n ti ṣètò ilé ọtí yín sí ọ̀tọ̀ báyìí tẹ́ ẹ bá kan ọtí kò í ṣe pé ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ owó ọtí wá fàlejò ẹ̀ náwó ẹ̀ mọ̀ kó báyìí ni wọ́n jẹ́ purọ́ fún yín wọ́n jẹ́ purọ́ fún yín. Wálé kí ló fẹ́ gbà nínú kó máa parọ́ mọ́ bàbá àgbàlagbà yẹn ó tún wá fẹ́ mú mi tí ara bàbá yẹn ṣe lọ kí ló ní tó parọ́ mọ́ wọn. madam ẹ believe pé mi lè máa parọ́ mọ́ bàbá. kí ló ní tó lè parọ́ mọ́ bàbá. èmi ò parọ́ mọ́ bàbá sáré tí mo bá sọ fún yín pé náà jó lórí omi ẹ̀yẹ ní pé kèmi lọ kérú ẹ̀ wá bàbá tẹ̀wọ̀n yẹn tó bá jẹ́ pé àwọn onírọ́ bá ń ṣe mítìnì àwọn náà máa jẹ pírẹsidẹ́ǹtì o àwọn onírọ́ tó bá dá ìjọ kalẹ̀ olórí ìjọ náà máa jẹ bàbá ń pa kàábà ń gbọ́ bàbá ń pa bótò nínú rọ́ bótò nínú rọ́. Tell me why I should believe you. ẹ lọ́bi kankan níparí ọ̀sẹ̀ abẹ́ lọ. kí ló tó ń bẹ̀rẹ̀. ó nídìí tó bá jẹ́ pé ẹ lọ́bi kankan ní wíkẹ́ndì èmi á mú yín dé Ìbàdàn èmi á nawọ́ ilé tọmọbìnrin náà wà màá nawọ́ ẹ̀ sí yín bóyá tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá fojú ara yín gan ni ẹ gbà pé nínú àwọn olótìtọ́ o nọ́mbà 2 ni mo wà. wà á di otúnṣe ìtẹnumọ́rọ̀ iná. ó dá mi lójú dọ́rùn. very certain. ṣé ẹ lè gbógun jáde ṣé ẹ lógun káfọ̀gùn búra. ògùn bíi ti báwọn. akẹ́kọ̀ọ́ dá yín lójú ni yín ló dé tí màmá parọ́ mọ́ bàbá. so bàbá yìí ń parọ́ fún mi. akápò àwọn onírọ́ ni bàbá akápò. lẹ́nu sọ wọ́n gan parọ́ jàre kó jẹ́ kí n lọ ẹ má dà brain mi rú. tí yín lèmi ń ṣe. you guys keep messing with my head. ẹ̀yin yín lèmi wà o ẹ̀yin yín mo wà ọmọbìnrin náà tẹ́ bá rí. shut up please.
síjọ́ tí mo lọ bẹ̀ tí mo jẹun rí. mo wá ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ basket. ọ̀gá òkúta sin ẹsẹ̀ rẹ̀ ti yọ síta o nípa ọ̀rọ̀ Ìbàdàn tá a lọ màdámù ni mò ń pa irọ́ fáwọn ni mò ń tàn àwọn jẹ wọ́n ní èmi mọ òtítọ́ ni mò ń pa irọ́ fáwọn. ó sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà. ìwọ́dẹ̀ kọ́ ló sọ fún un. èmi kọ́ ni mo sọ fún wọn. nígbà tó sọ bẹ́ẹ̀ kí ni wọ́n wá sọ. mo sọ fún wọn pé ilé tẹ́ ẹ kọ́ sí Ìbàdàn lé lọ́ọ́ fi hàn mí ni mo sọ fún wọn sà. ìgbà tó sọ bẹ́ẹ̀ kí ló wá wí. wọ́n ní mò ń pa irọ́ fáwọn wọ́n ní mò ń tàn àwọn jẹ. kò sí problem kò sí problem dáǹgbé pamọ́ tẹ́lẹ̀ kò sígbà tí ò ní já gbangba. ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ olóore mi ni màdámù ẹ má jẹ́ kí n dàbí ẹni tó fojú olóore gúngi. èmi ń ṣe olóore ni. oore náà ní sá. máa wọrí èmi ní baálé ilé ẹnu mi dẹ̀ ká ọ̀rọ̀ máa handle ẹ̀ fún mi. Nobody can sack you. èmi lolórí ilé is that clear? tó bá di weekend mo fẹ́ràn ẹ lọ́dọ̀ Dayọ̀ náà mo fẹ́ lọ bá mi kó nǹkan. ẹ bá ń bẹ̀ wọ́n ṣàánú mi o. àmọ́ come to think of kí ni ìyá ìṣègbọ́? Oh, I see. Dádì mi, ó ga yín lárí wẹ́rẹ́ yìí. Èyí tarí yín lè ní yìí, ó ga o. Anyways, báwo ni chief? Ṣé wọ́n ṣàǹbá mi dìtà sí wọn lẹ́nu? wò ó sífù lọ́rọ̀ mi wá ìyẹn kọ́ ni mo ti ẹ̀ bá wá gan lọ́rọ̀ ara mi jágbe tí wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ ara ti wọ́ gan ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ ibi ò torí bọ̀ yìí ọlọ́mọdé ò forí kó lé agbọ́n o ọba wá bòmíì lọ fàdàgbà rẹ rọ̀ sí nítorí èyí tó ṣe ikọ̀ yẹ ọ́. Ta ló wà ń bẹ̀? A mọ̀ pé. Ọlọ́run kọ́ ló kọ èdè yìí Ọlọ́run kọ́ ló kọ yìí Ọlọ́run kọ́ ló kọ yìí kọ́ mọ̀ wọn ara rẹ kọ́ máa gbọ́ràn. wọ́n mọ̀ owó ẹ̀yìn fún ọ pé ọkọ̀ bá ti ń bọ̀ ọ̀yà kọjá kọjá kórè ilé ọ̀nà kọjá kórè ilé ọ̀nà. dúpẹ́ òre kò lè rí mi gbà dúpẹ́ òre kò lè rí mi gbà. yóò ọ̀bọ̀ ọ̀bọ̀. ọ̀nà kò tọ́ pẹ́ kò tọ́ gbé ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń bá rúkọ wàhálà báyìí pàdé lójú ọ̀nà bá a ṣe ń ṣe níbí ní gbogbo ìgbà nìyẹn òun ló máa ṣe iṣẹ́ rẹ̀ ni iṣẹ́ ẹ̀ ni. Ayé kejì
madam kò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ló ṣeun. mo ti ń rò pé báwo mo ṣe fẹ́ sọ̀tà ara mi out. Wàá pa ní gbogbo agbègbè kò sí ẹ̀fọ́gà tó lè ṣe nítòsí. ṣé obìnrin náà máa ń ṣiṣẹ́ yìí? Madam kò máa ṣiṣẹ́ tí obìnrin ò wà lè ṣe mọ́ láyé òde òní kọ́lọ̀ ń jẹ́ ká rí wọn kọ́ náà ni. Kò kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ọmọ bíbí inú mi ni. My darling, please come. Ó máa kó ọṣẹ, ó máa kó ríran bàbá lọ́wọ́. Ṣáṣá ní irú títí bíi títí èyí tó máa fẹ́ ṣe irú iṣẹ́ báyìí mo kàn máa kà á fúnṣẹ́ ìdọ̀tí ni bàbá. Ó ti dandan òwú ìyàgbọ́n lọmọ ọ̀ràn. Ẹ kí wá ni ó ń ṣe pẹ̀lú ilé kó wà school ni? Owó iléèwé náà ló jẹ́ kó wá síbi nílé ká wá nǹkan díẹ̀ tí ó fi lọ síléèwé. Àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù wà níléèwé òun náà ló kù ní. Èló wà ní owó mi báyìí? Madam ń bẹ bá rí fún wa náà ni ó ti ọ̀rọ̀ àti báyìí ẹ̀mí rẹ̀ ó ti dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ń bẹ bá rí fún wa ní kẹ́ ẹ̀ fún wa. Bàbá mi ṣe máa gbé rè ẹ ayé kí n gbé rẹ̀ tó wà wá. Ẹ má pẹ́ o. Mò ń bọ̀ sí o mò ń bọ̀ ní ṣọ̀kọ́. Ẹ ǹlẹ́ madam. Madam eléyìí pọ̀ jù orí yìí ti pọ̀ jù àyè gbà tó báyìí. Ẹ wò káàdì mi lélẹ̀. Ẹ wá rí mi. Káwá rí mi. Ọlọ́run wà pẹ̀lú àwọn madam eléyìí pọ̀. Ẹ mà ṣe o mo dúpẹ́ pọ̀ o dúpẹ́ o Ọlọ́run á wà pẹ̀lú yín o ẹ ṣé mà ẹ lẹ́wà o ẹ ṣé o gan adúpẹ́ o ẹ ṣé o mà. Vulcanizer! Bàbá, mo ṣe yín lóore. Ẹ jẹ́ wá wò pé nǹkan tó yẹ kẹ́ fi san oore ni kẹ́ fi ọmọ yín fún ọkọ mi. Èmi kọ́ mọ̀ o. Fún nǹkan tẹ́ ṣe, máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹni tó jù ní lọ, ó lè jù ní. Àgbàlagbà ló bá lágbára. Nígbàgbà ní kọ̀rọ̀. Nígbàgbà òun láwọn lọ́wọ́ tàbí yangàn ní gbangba. Dámi lòun kì lè yangàn ní gbangba. Dámi lòun kì lè yangàn ní gbangba. Ọmọ mà ṣàánú mi o. Ọmọ ọmọdé ìyàgbà. Ọmọ ìlú yẹn wọlé ṣí mọ́tò fún mi. Start mọ́tò fún mi. Ṣí mọ́tò. Ayé kejì 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 o. Ìkọ̀ọ̀kan 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 ṣẹlẹ̀. Ṣorí pẹ́ báyà. Gbogbo nǹkan tó bù sí Ìbàdàn pátápátá àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́. Torí pé Ìbàdàn ni mo ti ń bọ̀ bí mo ṣe wà. Bó ṣe dàgbà tó yìí, ṣé ẹwà ló máa ní nìyí ni àbí mi ṣe rí mọ́yàn? Tó fi láti lọ mú ọmọ kékeré yẹn lọ mú bọ̀dì. Ní ọmọ tó jẹ́ pé you are old enough to be a grandfather. Ló lọ mú bọ̀dì láàrẹ̀. Ìwọ àti bàbá tèmi mú wá sínú ilé pé kí n ṣàánú fún kó máa wà mí kó lè ron jẹjẹ kó lè fi tọ́jú àwọn ọmọ. Ẹ wá wọnú ara yín ó wá fi ọmọ kọ rẹ fún wọ ìwọ wá lọ gba ilé tó tó yẹn fọmọ síbàdàn without me knowing. And seriously you think I'm a fool? Ọ̀rọ̀ kí mi ní wọ̀n bí? Kò sí wàhálà. Àwọn ọmọ tó ní o torí mo ti lérí fọmọ yìí òun àdẹ bà mí bẹ. Ṣùgbọ́n ní bàbá òṣì yẹn nǹkan tí ma fi ojú ẹ̀ rí ààrẹ gan ò ní lè tolerate ẹ̀ ìwọ fúnra rẹ̀ sórí inú ilé yìí
This roof is going to be on fire because my befa. Ayé kejì, 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 ayé kejì. Àgbo sọ̀yà má sọ bẹ́ẹ̀ mọ́. Look, àìtó eyín ká òun là ń fọwọ́ bọ̀. You understand what I'm saying? Kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kú? Mo fún yàn lórí síta. Kí ló bá dé? Kí ló bá dé? Yes. Ọ̀rọ̀ àwọn obìnrin yìí lò tó òòṣà wọn bá gbé wọn wọ̀ wọ́n lè bá lé ọba jẹ́ o. Ọba fúnra ẹni kó wá múra tó bá ń kọ́ ilé ẹ̀ kó rí i pé very strong pillar ló ń fi kọ́ so that bọ́ bá ń fẹ́ gbìyànjú àti bàjẹ́ pillar yẹn ò ní gbà. Kí irin dùn àbí. Kí irin dùn. Listen, ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó. You should just be on my own side. Sí ní tó ti wá fẹjọ́ sọ ẹ̀yẹ wàá farabalẹ̀ sọ fún pé kárì kápọ̀ yíyẹ ló yẹ ní. Lẹ́nu mi. Lẹ́nu ẹ̀. Ìyá lè dé. I can fight the battle myself. Battle ẹ̀ náà ni mo wọ̀n ẹ̀ fún. Màá ṣe jẹ́jẹ́. But I just want you to reason with me. This woman, ìrújà mọ́. Ọmọ kan ṣoṣo náà ló bí lóòótọ́ iṣẹ́ abẹ náà ṣe fún kó tó di wípé ó bímọ ọ̀hún alright ó dẹ̀ lóun ò lè take risk láti bímọ mi nìyẹn fine ṣùgbọ́n ọmọ kan ṣoṣo ìwọ náà bá mi rò ó the fact is ọlọ́mọ mẹ́wàá gan ní tó bá wọn ọlọ́run ló ń ṣe pẹ̀lú ẹ̀ káyọ̀tọ̀ ẹ sọ ògo just one yẹn mo ṣe ní kí n make attempt pé mo fẹ́ nìkan mo dẹ̀ mọ̀ pé wọ́n lọ sọ fún mi because I had wanted to explain to her lọ́nà tó máa gbà understanding tí mò ń sọ. ọ̀rẹ́ mi ọlọ́mọ kan kúrò nínú kí ló bí ọmọ tó máa bá èèyàn kalẹ̀ òun ni ká gbàdúrà látọ̀dọ̀. àmì but èyí tí mo ṣe iná ò burú jù it's an effort a very good one at that. wo bó ṣe ń gbóná lọ́kàn ìyá yìí òun ló ń jẹ́ kí n máa kìlọ̀ fún ẹ o ò gbọ́ nǹkan táwọn Yorùbá sọ ni wọ́n sọ pé obìnrin tó bá hùwà dáadáa tó ṣe dáadáa mistake ló ṣe. èmi náà mọ̀. ká má tí wàá sọ. ẹ̀ ń tàṣẹ agreed with you ṣòrí jẹ́ kí n sọ fún ẹ bó ṣe gbé wá yẹn a ṣàlàyé fún wa máa mú wálẹ̀ a dey understand the truth is ṣòrí tó bá ti ṣerú nǹkan yẹn síta ohun tó ṣòro ń bẹ ni pé ẹ̀rù á máa bẹ̀ nígbà tí ìyàwó ilé ọba ì tí gbọ́ tó bá ti gbọ́ tọ́lọ náà ni a máa sọ a máa parí ẹ̀ síbẹ̀ ni. bọ̀ báwo ni wọ́n ṣe jẹ́ kó bọ̀ báwo ló ṣe mọ̀. one stupid idiot ni moment tó ṣe one of my driver tó ń wojú rẹ̀ rí ẹ̀ ni I knew it I knew the guy moment tó ṣe á dẹ̀ gbà mí lọ́gà later á gbà mí lọ́gà. anyway ìbẹ̀rẹ̀ jẹ́ alámọ̀ àmọ́ bíi tíjà máa pín sí. ṣebí mi ni mo fẹ́ ṣebí ìyàwó mi ni n ti bá fẹ́ ló ń gbọ́dọ̀ bá mi fẹ́ if she is truly in love with me ohun tó bá wùn mí ó yẹ kó wùn. nígbà tó sì jẹ́ òun nìkan tó bá ti pé méjì òòṣà jẹ́ pé méjì obìnrin kò sí o tó bá ti pé méjì ìwà máa change o. èmi náà dẹ̀ ní ọpọlọ méjì tó máa fi bá wọn lò. tó bá gbé ẹ̀fọ́ síwájú ẹ̀ kó fẹ́ dáadáa kó wò dáadáa kó tó jẹ fat ni mo sọ fún ọ o ti tọwọ́ bọ ṣọ ìwọ ló lọ ń fọwọ́. Wálé kí ló ètò ṣe bẹ́ẹ̀ yẹn. mi ò ṣe kankan fún yín olúwa mi nígbà tí ṣe pé mo ya wèrè mọ́ tilẹ̀ tẹ́lẹ̀. o rò bẹ́ẹ̀. ọ̀dà kí ni ìwọ rò pọ̀ ṣe fún mi tó lè dùn mí. tí mo ṣe fún yín tó lè dùn yín rí ọ̀rọ̀ ti jáàkì sẹ́rí jáàkì tí ó ní bá lára ó ń jọ ọ́ìlì èmi dẹ̀ ètì nǹkan dọ̀tí abákejì mi lọ́bùn mo ní tó bá ti fẹ́ gbé mọ́tò jáde kó máa gbé jáàkì tibí yẹn kó fi tibí yẹn lẹ̀ fún mi àmọ́ ọjọ́ tó gbé yẹn ló bí mi mo sọ̀rọ̀. ọ̀rọ̀ jáàkì kọ́. ọ̀rọ̀ jáàkì kọ́. tún rò. ayé sọ́dà ta ìyá mo ta ni
ó ti lálẹ́gbẹ̀ẹ́ mọ́ wá ta. gbọ́ mi kò ní ṣe pẹ̀lú mọ́tò rárá. kì í ṣe pẹ̀lú mọ́tò kí ló wá lè jẹ́ bàbá làmí lọ́jẹ̀ kò yí. kì í ṣèwọ ló sọ fún ìyàwó mi pé mo fún yàn lóyún Ìbàdàn. bàbá níbo lẹ ti gbọ́. ẹni tó sọ fún náà ni ìyàwó mi ló sọ fún mi. ayé mà níkà o màdàmú mà dalẹ̀ o ẹ mọ̀ wí bàbá mo fi Kàábà mo fi búra mo fi Mẹ̀dínà mo fi búra wàláhì tá. káyọ̀ pẹ́ẹ́nu wọn ò ń sọ̀hún láì súnmọ́ bí láì irọ́ dẹ̀ ni irọ́ kọ́ lè ṣètò tó bá yàtọ̀ Ọlọ́run fi yàjẹ́ yín ẹ̀ nímọ̀ pé ẹ ti fi orúkọ Ọlọ́run ẹ ti fi parọ́ oríṣiríṣi. ṣe rí bí mo ṣe wọlé ń jọ̀hún jẹ́jẹ́ ni mo wọlé mo jókòó sẹ́gbẹ̀ẹ́ kan madam sì gbé ndómi jáde pẹ̀ lẹ́yìn kí ni mo jẹ́ tán sí nọ́mbà ní àwọn ọ̀rọ̀ kan tiẹ̀ ń bẹ tán fẹ́ máa yá ní ọpọlọ tèmi o torí mo gbọ́ Yorùbá jinlẹ̀ pé Ọ̀yọ́ ni mo ti wá mo ní àmọ́ ń gbọ́ Yorùbá ní ọ̀dọ̀ wa àmọ́ nígbà tí madam wà mọ́rọ̀ yọ ọ̀rọ̀ obìnrin ló jẹ jáde madam wa ní tọmọ bá lóyún fàgbàlagbà tẹnìkan kúrú tẹnìkan ga tẹnìkan pupa tó já yìnrìn mo ní àyìnrìn ẹ ń wo sẹ́ni àsọ̀rọ̀ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ pé ẹ ti fẹsẹ̀ kọ́ ń bá dàn ìjọba ní bí mo ṣe fẹ́ júwe mo ti dápọ̀ sàláwù kí n kàn fi nọ́mbà 18 sí mo kàn tún dákẹ́ ni pé ẹ̀jẹ̀ ń sẹ́nu kù èyí sọ̀rọ̀ ọ̀tán kẹ́ẹ̀dẹ̀ wa máa wo sẹ́rí mímú tẹ̀mí mú wọn lọ ń bá dàn mo ro ti kúnlẹ̀ àbí amọ́ ni àmọ́ àṣìṣe lèmi gan tó wá ṣe sọ́wọ́ ara mi bá a ṣe dé Ìbàdàn àjọ̀dẹ́ àdúgbò mo wá náwó mo fi lé wọn èmi ò tẹ̀lé wọn wọlé ṣe pé ràn bá ní dà kì í bá ní débẹ̀ èyí dínú tèmi ò sì tẹ̀lé wọn wọlé àmọ́ mo náwó ọ̀bẹ sí wọn. ẹgbẹ́ ọkàn ń bẹ̀rù bó ṣe ń bẹ̀rù yìí oore ńlá ló ṣe fẹ́ mi. abẹ́ torí sí ọlọ́. nítorí wípé ẹ̀rù ń bè mí bí n ṣe fẹ́ sọ fún tẹ́lẹ̀ wípé mo fún yàn lóyún síta bí wọ́n ṣe sọ yẹn òmùṣẹ́ yá ni. báwo ló gbé bọ́ ṣàìdá ni. àìdá ni bó ìyẹn ló ń jẹ́ kí mi máa fẹ́ràn ẹ̀ èmi ò dẹ̀ lè gbàgbé ẹ̀ múra lẹ̀ fún ẹ̀kẹ́. olúwa mi yára fún mi lógìjò. ṣó ti kọ́. nǹkan lọ́gọ́ ilé ẹnu ọjọ́ mẹ́ta yìí bọ̀ mo máa ń èèyàn méjì lọ àmọ́ iye tán náà tẹ́ mi lọ́rùn àwọn alọ́mọ mẹ́nìkan wá lọ́la. o fẹ́ ta. olúwa mo fẹ́ ta ni. àmọ́ ta gbà tí mo ra nǹkan fún ẹ kó lè nílé lórí o ṣe ń láti tún ta ẹ̀ èmi ni mo lérí pé wàá kọ́ bẹ́ẹ̀ ni wàá dẹ́ kọ́ orí ńlá tó ṣẹ̀ṣẹ̀ ṣe mí tọ́yìn ó yẹ kí n wá nǹkan kan ṣe. ẹ bàbá kẹsì wa máa wo gbogbo tèmi rò pé mo ṣe láburú tí mo fẹ́ fi ba ti bàbá mi jẹ́ àṣírí ló máa padà já sí àṣé lóòótọ́ lóore wà nínú ibi náà sì wà nínú oore. oore ló wá wà nínú ilé. ẹ ṣe bàbá. gba chẹ́ẹ̀kì kó lọ gbà kó lọ bẹ̀rẹ̀ sí ní kọ́lé ẹ̀. èyí fi kọ́lé bàbá. kí o bá rí kọ́ tán kó tún wá gbà sí. orí ẹnu padà gbé mi débi ire mo sóríire àbá kò sí chẹ́ẹ̀kì nínú ilé ká kò sí chẹ́ẹ̀kì níbẹ̀ bóyá. ọ̀gá bàbá orí lẹ́pẹ́ tẹ́lẹ̀ orí ibùkún mo bá pàdé mẹ́. o rò bẹ́ẹ̀. sáàkì lẹ́tà ni. sáàkì ni ohun tó tọ́ síṣẹ́ tó ṣe ni. ẹ wọlá Káàbà ẹ wọlá Mẹdínà. tó bá tó sọ Káàbà Mẹdínà ìyá ló máa bá ń bẹ̀. in fact tó bá pẹ́ jù mí tó wá yẹn ọlọ́pàá ló máa gbé ẹ kó mi. bàbá wọ yan játijáti. bàbá ẹnu ti kó bá mi ẹnu ti bá ṣe fi jẹ́ wọ́n ní wọn àjọ mi lẹ́nu gbà kékeré ni. dẹ́n ilẹ̀ egun alára o máa kó gbogbo dọ́kúmẹ̀ntì ẹ wá. tí wọ́n mú yẹn lọ bẹ́ẹ̀ ń jẹ táwọn ti sọ yìí tó fẹ́ rà. mi ta mi fún ẹ mọ́ ni. o máa mú o máa gba ìwé ilẹ̀ ẹ lọ́wọ́ ẹ. ẹ ṣàánú mi àṣìṣe ni wọ́n ní wọn àjọ mi lẹ́nu gbà kékeré ni ẹ dápẹ́ forí jì mí wá. ẹ̀yin guys iṣẹ́ tí mo fẹ́ ní kí ẹ lọ ṣe yìí mo fẹ́ kí ẹ mọ̀ pé mo nígbàgbọ́ nínú yín gan ló fẹ́ jẹ́ kí n ràn yín torí pé ó kéré síṣẹ́ tí èmi Bílí Alápatà lè ṣe reason nìyẹn tí mo ṣe fẹ́ ràn yín méjèèjì lọ ṣiṣẹ́ yẹn mo dẹ̀ ní believe nínú yín torí pé mo tẹ̀lé òwe Yorùbá kan tó sọ pé ọ̀kẹ́rẹ́ jọkún àdánjọ́ bẹ̀ ológìní jògbó ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ló yẹ kó jọ ẹ ṣiṣẹ́ yẹn kó clean mi fẹ́ kí ẹni fọkàn kankan wà ń bẹ rárá
tẹ́ bá dẹ̀ fẹ́ ròdàn yàn alẹ́ ni mo fẹ́ kẹ́ ṣe gbogbo details ti wà lọ́wọ́ òun ó máa forward ẹ̀ sí please no fuck up please no fuck up ẹ̀yin náà ṣàmọ́ bóyá ń lọ. No trust me. Àfọ́kùgò ni o tó ń dúró tìkọ̀rà tìkọ̀rà. Ayé kejì 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 o. Kò sówó lọ́wọ́ àdéhùn lọ́wọ́ kò sówó nù lé gbọ́dọ̀ fẹ́ ojú orí yín tó ẹ̀ṣánú mẹ́wò torí ọ̀dọ́ mẹ́wò mo gbọ́dọ̀ bẹ̀ mo fi ewu orí mo fi bẹ̀ yín. Ẹ wo ẹ dákun ẹ ṣàánú mi kò sí owó kankan lọ́wọ́ wa a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹṣẹ́ ni ẹ dákun. Àwa mo fẹ́ dàgbà ọ dàgbà mo ti bẹ́ẹ̀ mo ní ẹ̀bùn kan tó máa fún yín tó kún bí ẹ̀ mo ti bí wọ́n ṣẹlẹ̀ pé. Eki. Ìrìn àjò ayé ẹni o lọ́jọ́ kan ó lè fare sínú ayé ẹni o lọ́jọ́ kan ìrìn àjò ayé ẹni o lọ́jọ́ kan ó lè fàbí sínú ayé ẹni lọ́jọ́ kan torí tìbí tirẹ̀ o ládàlẹ̀ ayé ire ibi o lẹ́yọ̀ kọ̀ọ̀kan káṣọ̀rẹ́ fọkùnrin obìnrin o lẹ́yọ̀ kọ̀ọ̀kan ṣebí Ẹlẹ́dùmarè o lásọ̀rẹ́ fún ni lọ́jọ́ kan alábàánà Ẹlẹ́dùmarè ní ṣọ̀rẹ́ fún ni. wọ́n ti lé láyọ̀ lọ wọ́n lé wọn lọ ni wọ́n ti pọ̀ jù wọ́n ti mú ọ̀rẹ́ ní orí báyìí bò. ọ̀rẹ́ má padà wá níbí o mọ́ mi lọ́wọ́ lọ́jọ́ kan. òun náà dìde o. ọ̀rẹ́ ni máa ṣe ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan o. Officer, ẹni tá a máa rẹ̀ sí. Okay. Good afternoon, sir. Good afternoon. Dayọ̀. Daddy. Ọ̀rọ̀ yìí ò ṣọ̀rọ̀ tẹ̀lé dá sí rárá. Ó ti kọjá àkọ́tà lè sẹ́tù ní tùbínùbí. Ó ti dọ̀rọ̀ jọba. Ṣóyè yín. All right, madam. Ẹ jẹ́ ṣẹ́yìn ní Mrs. Salah Osebikan. Yes, I am. Oh, good. We have a warrant of arrest, and then you are being suspected over the murder of Mr. Akipelumi. So if you want to see, that is for you. Ọlá Osebikan. Èmi ni ìyàwó ẹ̀ wá fi ọlọ́pàá mú fún kú bàbá ẹ̀, àbí? Gentleman, ẹ ṣé ẹ ṣé mo mọ̀ pé iṣẹ́ tí ilẹ̀ ń ṣe jẹ́ ń wòwe. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé I am the head of this house. We are well aware. And So can I have that, sir, please? Can I have that first? Yeah. Madam. Àwọn méjèèjì ìyàwó mi rẹ̀ òun náà she is my woman. Okay. Ìjù ta lè yanjú láàrin ilé wa ń bì ní agbára mi ká láti yanjú torí ìyàwó tèmi ò lè pààyàn. Yanjú. Sir, this is a murder case, and I want to believe more the gravity of this offence. However, Kamati Etonrawa kò ń ṣe pé kò ṣe yanjú, but not in this house. I would appreciate Madam Bale Tilewalo so that I can yanjú alone. So, madam, Madam, can you please stand up? Ejo, please take it easy with her. My dear, ọmọ tá máa ṣe. Ẹ wá ibo ni àyè mú lọ gan. Sir, we're from the State CID Panti, as you can see on that warrant. Darling, kì í ṣe pàǹtí ẹni wọ́n sọ pé wọ́n ní àjálẹ̀. Wọ́n lájàlẹ̀ lóòótọ́, wọ́n dẹ̀ burú gan bẹ́ẹ̀. But never mind,
lọ́ọ̀yà bíi mẹ́fà ló máa pàdé ẹ̀ ń bẹ̀ sí ìfẹ́ àwọn atẹ́lẹ̀ díẹ̀ ni. Madam, you have right to remain silent as anything you say may be taken against you in the court of law. So I appreciate if you can stand up now and we move. Madam, stand up. Èmi ò wúlò ń bẹ̀ tó lọ́ọ̀yà ọmọbìnrin yìí. Lọ́ọ̀yà mẹ́fà ni máa pè. Madam, ẹ ti ń gbé léwọ́ ẹjọ́. Lọ́ọ̀yà atẹ́lẹ̀ díẹ̀ ń bẹ̀. Please, ẹ ṣe ìyàwó mi jẹ́jẹ́. Torí mo mọ̀ pé she is not the one. Oore má padà wádìí bí o mọ́ mi lọ́wọ́ lọ́jọ́. Àdìlọ, báwo ni? Something very urgent. You have to join me at Panti State CID right away. Wọ́n mú ya ìlọ síbẹ̀ ní lórí ẹ̀sùn tí kò mọwọ́ tí ò mẹsẹ̀. Yes o. Madam, ẹ kọ ẹ jẹ́wọ́ fún wa. Bẹ́ẹ̀ kẹ́ jẹ́wọ́ fún wa ló lè help ní situation yìí. Ọ̀gá ọlọ́pàá, èmi ò mọ nǹkan kan nípa ikú Bàbá Dayọ̀. Mo ṣe Bàbá Dayọ̀ lóore ni by telling him to come work for me and my husband. Mi ò mọ̀ jù bẹ́ẹ̀ lọ. That's all I know about it. Bọ̀ kí là ń bí yín kí lẹ̀ ń dáhùn? Nínú investigation tá ṣe, ìwádìí fi yé wa pé ọkọ yín fún Dayọ̀ lóyún. Bẹ́ẹ̀ni. Ní ọjọ́ kìíní oṣù kẹta ọdún tàwa náà yín bólẹ̀ wá. Èmi ò rántí o. Ẹ rántí ibi tẹ́wà. Tẹ́bà rántí màá rán yín létí. Ẹ lọ sí Ìbàdàn lọ́jọ́ tá à ń sọ yìí. Kí lẹ lọ ṣe ń bẹ̀? Mo discover ilé tí ọkọ mi gbé ọmọ tó fún lóyún pamọ́ sí, ìyẹn ọmọ Bàbá Dayọ̀. Then I went there, mo dẹ̀ fẹ́ wọnú mi hàn sí wọn. That's all I wanted to do. Ẹ fi ẹ̀hónú yín wọ̀n nípa sísọ fún wọn pé ẹ máa fi àjùlọ wọn. Kí lẹ̀ ń sọ? Èmi kàn ọ̀rọ̀ ahọ́n lásán ni, èmi kàn fi bí inú ṣe ń bí mi sọ̀rọ̀ ni. That's all I did. Ọ̀rọ̀ orí ahọ́n lásán. Kẹ́sùn tó fún wa ló lè help in situation tẹ́wà yìí. Tẹ́ bá dẹ̀ kọ̀, tẹ́ ready láti jẹ́wọ́ fún wa, no problem. Kò sí wàhálà. Ẹ ṣe wà, tá bá tún nídìí a máa pè. Yes. Ó mà ṣe gan. In fact, lawyer wa gan ti advise pé ká gba SAN kan in preparing. Yes. Yes. Ó ṣe Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. No. We are not leaving any stone unturned. Thank you. Sir, mo dáhùn tán sir, mo ní kí n sọ fún yín pé ṣé kí n set table. Tí wọ́n bá wà nípò tèmi, ìyàwó mi á wà látìmọ́lé. Èmi á máa jẹun bí ọ̀fun lọ́rùn, àbí? Okay. Ibi ò pa mi ò ṣe. Okay, sir. Jókòó. Jókòó sórí chair. Makanji. Yes, sir. Mo mọ̀ wípé o mọ orú ọwọ́ tí mo fi mú ẹ níbí báyìí. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ṣẹ̀ tó ń kó ṣe mí, màá ń dáríjì ẹ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ kíní kan nù mí ń sọ fún mi wípé o ṣaláì mọ nǹkan kan nípa bàbá tó kú yìí. Ṣé kí n sọ̀rọ̀ sà? Mo fẹ́ kó sọ̀rọ̀ náà mo ṣe bí ẹ. Ọ̀gá, ṣe rí níwájú Ọlọ́run ọba tí èèyàn kì í pè jẹ́rìí irọ́. Ọlọ́run yìí kò fàbòsí lálákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ sì ṣe ń wò mí èmi gan fẹ́ lálùjàn náà. Ọlọ́run mọ̀ sí jẹ́ kéèyàn gbó lórí burúkú èèyàn kéèyàn bá wọ ọkọ̀ pọ̀. Bá mi. Ọlọ́run mọ̀ jẹ́ kéèyàn bá wèrè wọkọ̀ pọ̀. Mo bá wèrè wọkọ̀ pọ̀ ló ń ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ìdínú ṣe rí olórí burúkú wálé gangan òun ni mo bá wọkọ̀ pọ̀ tí mò ń pè ń wèrè.
lọ́nà o. sẹ́ẹ̀rì wẹ́rẹ́ tẹ́ ẹ dá wálé dúró lẹ́nu iṣẹ́ báyìí ló sọ pé bàbá tí ń bá wá wá ọkọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ gba pé òun ó sì fojú wọn òun ó fi mú wọn dánrin. Wálé lónà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan bóyá kó o já mi tán kó jẹ́ ó yé mi mo fẹ́ kó o já mi tán kó o jẹ́ ọmọ tí ń lọ torí pé mo rò pé ìwọ àti mọ̀dámù ńlẹ́jọ́ ní fàǹfà nínú ilé láàrin ara yín ó sì á dogun yín pé à ń yọra ẹni níṣẹ́ wọ́n gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n dá ọdún lẹ́nu iṣẹ́ tó sì mọ̀ pé èmi rẹ kò rí kó sùn ní wa kí ni tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ kó o já mi tán. Àkànjí tí mo bá já ẹ tán o lè gbàbẹ̀ já sọ́run. wọ́n jẹ́ ń já sọ́run ó ń da rẹ́ mi sí i. sórí gbogbo inú mi kìkì ọgbẹ́ ni bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí oró ń gbénú mi oró ń gbénú mi tó bá ń gbọ́ oró èmi gangan ni wọ́n ń pè lóró tó bá ń gbọ́ ikú èmi gangan ni wọ́n ń pè ní ikú. ikú bẹ́ẹ̀ni ikú ni ọ́. bẹ́ẹ̀ni ikú dẹ̀dẹ̀ gbò ó sì lè má fi dẹ̀dẹ̀ gbò sí àmọ́ kó rántí ikú. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan gbogbo àṣàmọ̀ tó ń pa kò yé mi torí nísìn ẹni lẹ́ni èèyàn lè yẹn àtìgbà tó ti kó ń bẹ́ẹ̀ nísìn tó ti wá bíṣẹ́ mọ́ ní gbogbo nǹkan tí ń dẹ́ tó ti fẹ́ máa rí bákan kí ni tó ṣẹlẹ̀. tí ì rí kankan tí wọ́n gan bá pẹ́ jù nínú ilé yẹn mo jẹ́rìí bàbá tí mo ní bàbá mi jáwé sóbì á já nǹkan burúkú yìí nínú ilé yẹn. ṣé wọ́n mọ̀ pé bàbá tó nírun funfun yẹn lọ́ba tèmi jẹ́. bàbá báskẹ́tì. ìgbà tádànwò ti dé báwọ̀ mo ti mọ̀ pé ó máa padà dé bèmí náà sọ pé wọ́n ní sí yìí o ti tò sẹ́yìn iwájú lọ wà tẹ́lẹ̀ o ti dèrò ẹ̀yìn wọ́n tiẹ̀ wàá já èmi tán pátápátá wọ́n fi kémi fi sẹ́lẹ̀ ẹni tó gbóúnjẹ lẹ́nu èèyàn sọ ma kó ti pààyàn lápàsáyé. lóòótọ́ lélẹ́yìn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò sí nǹkan tí ò ní àtúnṣe. Àkànjí ṣé kí wọ́n á filẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ bá tèmi jẹ́. èmi ò bá filẹ̀ kí ló fẹ́ ṣe. kí ni máa ṣe. kí ni. o fi kábà búra èmi ni màá pa. ó pa. ó ṣe rí inú ọ̀gá tí wọ́n ń wí pé mọ̀dámú rè wọn ò ṣẹ̀ wọn ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ bí mo sì wá fẹ́ fi ẹnu sọ̀rọ̀ fọ́gà tí wọ́n fẹ́ gbà mí gbọ́. wo Àkànjí ṣe máa lọ jẹ. ṣé kò. máa lọ. ẹ sí sá. Àkànjí. Yes sir. gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ó dá ẹ lójú pé bó ṣe rí nìyẹn. ọ̀gá èmi àti yín ti kọjá ẹni tí mo parọ́ fún ẹni tí mo tàn wàláhì ojú orí yín tòótọ́ mo sọ. ǹjẹ́ o lè sọ fọ́lọ́pàá gbogbo ohun tó sọ kalẹ̀. ọ̀gá ẹ̀wẹ̀ mọ̀jà fi tọlọ́pàá sí sẹ́ni ẹ jẹ́ ká fi tọlọ́wọ́ bá sí kó sì dájọ́ ọ̀rọ̀ yìí. Àkànjí. Yes sir. a máa fi tọlọ́pàá sí ṣùgbọ́n mo fẹ́ mú kankan dá ẹ lójú ìyá kankan ò ní jẹ́. ọlọ́pàá. àní wá ọ̀fẹ́ kọ́ ló fẹ́ ṣe o. ọ̀gá sẹ́ni ọlọ́pàá bẹ́ẹ̀ ń sọ wọ́n burú wọ́n ya wèrè gan-an sẹ́ni tí wọ́n bá lè sọ pé ó sojú mi àbí mo mọ nǹkan pa kinní kan oṣù mẹ́fà mọ̀ ni èèyàn ń sẹ́wọ̀n. kò rí bẹ́ẹ̀ mo fẹ́ kó fi ẹ lọ́kàn balẹ̀ nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí ẹ. ọ̀fẹ́ kọ́ ló fẹ́ ṣe o. owó gidi ni máa fún ẹ. máa sọ. máa fún ẹ lówó gidi máa tún dá aṣọ sí ẹ lọ́rùn. in fact tí ẹ má bọ̀ kó wá gba aṣọ àtàwọn kankan. kálọ̀. kí n tẹ̀lé yín sà. yes má bọ̀. o ṣé ọ̀rẹ́ mi Williams. Williams ìwọ náà mọ orí èèyàn tí mo jẹ́ gbogbo nǹkan tó yẹ kí n ṣe ni mo ń ṣe àti ètò tí ń rójú tó ẹbọ díẹ̀díẹ̀ báyìí information tí mo ní mo gather lẹ́nu ìkànnà àwọn staff àwọn ọlọ́pàá ti wà aware so and they are working on it. I want to believe pé láàrin ọjọ́ mélòó kan gbogbo àníyànjú wọn lè apprehend ẹni tó ṣe yẹn. Exactly. Ó ṣe mo dúpẹ́ ó ṣe mo dúpẹ́. Òun náà pè mí òun náà ó tiẹ̀ ní òun ń bọ̀ ń bí lọ́la ká lè tún jọ lọ́bẹ̀ mi. Sorry. Ó ṣe. God bless you. Yeah, bye.
kí ló dé tó ń pòfò nísìn kódà. correct bàbá wa láta. ẹ sọ yìí lọ. bàbá mi bàgbé jẹ́ o. bàbá mi ẹ má má fìyà jẹ mí bàbá mi ti mùgòmùgòmùgò bàbá mi ti ṣègò pa bàbá wa láta. ṣé nígbà tó sọ pé ó ṣègò nísìn kí ló dé. bàbá wa láta ẹ má bínú lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín ẹ má bínú lẹ́nu jọ́ mẹ́ta bàbá mi ẹ lọ bí iṣẹ́ ìgóní mo fura pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ibi tàjọ́ máa ń wà rí bàbá láta kí ló dé ó dìgbà tẹ bá lọ bèrè bíìlì ńbẹ lẹ́mọ̀ bá ti ṣègò léṣe àti bàgò jẹ. ṣé rí ọ̀rọ̀ tí ilé tó sọ nísìn ọ̀rọ̀ kékeré ni. wọ́n látà tó rí nísìn èèyàn dáadáa ni yorùbá lọ́sọ̀rọ̀ tó kọ́ àwẹ̀ o ó tún fi ọ̀rọ̀ sí ó sọ pé ọmọ tó bá ṣiṣẹ́ dẹ́ndẹ́ ó yẹ kó ní àsìkò ìwájú tó máa fi jayé ọmọ tó bá ṣiṣẹ́ dẹ́ndẹ́ ó yẹ kó ní àsìkò ìwájú tó máa fi jayé. àsìkò ìgbájú. wọ́n kó ìtàn ṣe ní sí. wèrè ń gbélé yín. hajj lawa kò sí problem. sórí wọ ìbéèrè tó béèrè ọ jẹnu rẹ lọ láti ìgbà tí mi ò ti lọ síbi iṣẹ́ ìjọ́ wo ni mi kò ní jáde wá mutí ìjọ́ wo la wá mu ọtí tán tí wọ́n mú wálẹ̀ ní báyìí. èmi tọ́jọ́ pé èmi mọ̀ ń gbà owó sùn dédé tọ́jọ́ pé mo ṣe bìtìmá ṣebí wọ́n láta ìdán tọ́ mi sẹ́ mẹ́kàdé kọ́ mẹ́kàdé o kọ́ ń dún fàjì àpẹẹrẹ. egun àbábò kí la máa pè ọ ni sórí jáde sọ kínní kan fún yín iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi. àmẹ́ni tó gbáṣẹ́ lọ́wọ́ tèmi mo ti rán lọ sọ́run tẹ́lẹ̀ ẹ bá dà mí lógun nù ọ̀fọ̀ lẹ́yìn ebi ọ̀fọ̀ lẹ́yìn o wọ́n pa ìdí ẹ pátápátá ni èmi ni mo pa. ẹ pa ẹni tí kò burú ẹni ọba ní kí ọmọ jẹun yóò bú díẹ̀ fún mi. gbàsíbẹ̀ ṣé o ti pa pátápátá ni àbí o ń ṣe eré píù. mo ti pa pátápátá. Mr. Wale mo fẹ́ kí ẹ mọ̀ ọ̀kan dájú àwọn ọlọ́pàá a ní any pleasure tá à ń derive pé ká máa mú yàn wá sí station ká máa dá dúró unnecessarily. It is your duty ẹ jẹ́ ṣàlàyé fún yín ẹ̀tọ́ yín ni gẹ́gẹ́ bí citizen of this country láti ran investigation lọ́wọ́ ẹ jàre ni o ẹ jẹ̀bi ni o àwọn ọlọ́pàá a lè nà yín a lè pa yín tẹ́ bá believe pé ní nǹkan kan tẹ́ fẹ́ sọ gan court lè má ti lọ sọ just tell us the truth kí lẹ mọ̀ nípa ikú bàbá yìí. mi ò mọ̀ kankan nípa ẹ̀. Do you like force? I like him fipá mu yín àbí. ẹ wo ẹ kàn tẹ. Will you keep quiet? Kí ló ń jẹ́ ọlọ́dún ìjọlẹ̀? If you say a word again, I will smack your face. Etí ń dùn mí ní àbúrò ìgbà tó sọ̀rọ̀ ni. Kúkúrú ló ti wà lára mi. Nǹkan tó bá wà nínú ọlọ́tí òun ló máa sọ síta. You need to see no man. See, o fẹ́ ṣe nǹkan tó bá jẹ́ kí n ṣe nǹkan tó yẹ kí n ṣe fún ẹ, you would not like yourself. You need to start talking now. Jẹ́wọ́, trust me, I will not hurt you. Mi ò rẹ̀ ní tako ẹ̀, but mi kì í ṣe ọmọdé, mo mọ iṣẹ́ yìí. I heard you clear and loud. But I want you to say it yourself. Tó bá ti sọ admission of guilt, òun ni, mi ò ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ. I'm not even going to touch you. Wọ́n ọ̀dẹ̀ ní yíyẹ lọ́wọ́ bí wọ́n ní ṣe ọkọ, kò sọ. Àmọ́ èmi gangan kọ́ ni mo lọ pa èmi gangan kọ́. ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí i. ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. ọ̀rọ̀ ti pèsè jẹ́ ó ti pèsè jẹ́. ọ̀rọ̀ ti pèsè jẹ́ o. ó ṣàjẹ́ pé méjì obìnrin ò máa dénú ládélébọ̀ àti sisi o. tá a bá lè já kókó fo ṣàìrò a kì í gba torí rẹ̀ o àǹtí sisi. ọ̀rẹ́ ni mo ṣe tó padà wá rọ̀bì sí mi o.
Hello láti bọ̀. Farabalẹ̀ máa kó wọn ẹ̀gbọ́n. Mo ti rí signal tẹ́lẹ̀ pé ó ń bọ̀ ń bí. Bílí àpáta lórúkọ mi. Iṣẹ́ alápàtà ni mo ń ṣe. But problem tí mo ní ni pé tí mo ṣe wáyé mo láàánú gan látijọ́ tí òbí mi ti bí mi sáyé mi tí pẹ́ di ẹ̀rí. Débi tí máa pẹ̀rùn. But èèyàn ni mo máa ń pa. Bẹ́ẹ̀ni, iṣẹ́ apààyàn ni mo ń ṣe tí mo fi ń sustain. Láti ọmọ 16 years. So àgbà wo ni mí nídìí game yìí. Mo ti pẹ́ gan. Torí pé mo ti wà lẹ́nu iṣẹ́ yìí látàyè ìṣónẹ́kan. Mo ti wà ń di kápáyàn látàyè Distinambari. Kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ? Bàbá kan ni àgbàlagbà ní tòótọ́. Iṣẹ́ tí mo ti wà níbẹ̀ tí mo ti lọ́dún 9. Ṣàdédé ni wọ́n gbé bàbá yìí wá. Wọ́n bá fi jọ̀gá lórí wa. A bínú. Àmọ́ gbogbo àwọn tọ́rọ́ kọ́bọ̀ táwa náà máa ń rí tán bá rán wa níṣẹ́. A rí inú bàbá yìí ti blọ́ọ̀kù gbogbo ẹ̀. Mo wá wò pé tó bá kọ̀ ló gbé àwọn máa ń fọ́ lẹ́kọ̀ọ́rọ́ ni. Ìdí nìyí tí mo sì fẹ́ kẹ́ bá mi gbẹ̀mí ẹ̀ kẹ́ bá mi pa. My brother, ẹran tí wọn fi ṣẹ́ ogun pa ká má ti sọ ẹran tó sọ pé ogun gba ìwọ ló lélẹ̀. Gbà pé nìyẹn ti kú, gbà pé wọ́n máa sọ jígà ńlé àwọn ènìyàn kó dé gbà pé wọ́n máa kírun sí lára. Tó bá ti lè sọ nǹkan tèmi fẹ́ gbà fún mi. Wá dẹ̀ fún mi ní gbogbo details ẹni but ìwọ kan ṣó tí mo ní ni pé èèyàn kì í gbéṣẹ́ fún mi kó sọ pé òun ò ṣe mọ́ because kò sẹ́ni tó máa ń rí kú tó tún máa sọ pé òun ò rí mọ́. Bó ṣe ti gbéṣẹ́ wáyé o gbọ́dọ̀ gbéṣẹ́ yẹn lẹ̀ dandan ni. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kápẹ́ rẹ̀ afẹ́fẹ́ ló máa ń gbé lọ́mọ mi máa bá ẹ sọ̀rọ̀. ṣe tí mo bá ṣe. Bàbá ẹ má ṣe bí ọ̀gọ̀rọ̀ sí pápá tí wọ́n ti wọ̀ yìí. Dá mi lóhùn kí lè yangàn ní gbangba o. Dá mi lóhùn kí lè yangàn ní gbangba o. Dá mi lóhùn kí lè yangàn ní gbangba. Bílí àpáta lórúkọ mi. O ṣáà mọ̀ pé mi lálápàtà. The job is done. So, báwo ni balance mi? Eh? All right. But tó bá wá, èmi máa wá. Ó dẹ̀ mọ̀ pé tèmi bá wá kí ẹ nǹkan mi ìṣẹ̀lẹ̀ nìyẹn. Mi ní láti mọ̀lé ẹ. Tó bá wù mí kí n rí ẹ nísinsìnyí máa rí ẹ lónìí. So make sure pé o wá lónìí láti wá fún mi ní balance ní bó ṣe sọ. Because èmi tó ń wo ìmọ̀ represent Ògùn ni o. Ó mọ̀ pé wọn kì í jogún lówó. Kò ní sí ṣòro. Ìwọ náà tiẹ̀ ṣe wèrè. Tó bá ṣe wèrè mi akọ̀jẹ́ kó mọ̀ ni pé ajá tó ń jẹ̀gbẹ́ tó bá ṣí sọ́kàwé fún máa yà. Tó bá rẹ́lẹ́dẹ̀ tó ń jókòó tó bá dé mọ́ṣúárì á mi rí. Ó ti yí ẹ okay. All right. You see, you know what? Ṣé mo lè máa lọ? Yeah, ó máa lọ. Kò sí gbà. Nísù, ó ń ṣe kíákíá bẹ́yìn ẹ̀. Ó mú ní bá ṣe máa ń ṣètò. Búrú tó sọ yẹn sìn, ṣe rí pé mi ò nà ẹ́. Mi ò ṣe anything. Tó bá sọ ẹlẹ́ran ara anybody, èèyàn lè ṣe mistake. Kí inú bíyàn, kí èèyàn ṣíwà wù. Irú tó ṣe, èmi ò lẹ́tọ̀ọ́ àti dájọ́ fún ẹ. Kò sí. But ó máa sọ wà kọ́lẹ̀. I am saying, èmi á fi lọ́wọ́ àwọn ọ̀gá mi yẹn. Nínú ẹ̀ wọ́n ṣe anything. Then, àlọ́ sọ, tó bá ti sọ court, everything will be sorted, okay? Mi ò lè kò yìnbó. Ẹ̀wọ̀n abẹ́ ẹ̀kọ́. Mo kí mi gbogbo nǹkan tó sọ́nsẹ̀, mo kí mi record ẹ̀. Ó wà lápò mi ń bì. Officer, ṣé máa délé lálẹ́? Ó máa délé sí gbọ́. So, máa kàn jújù, ó yẹ because aláti ràn ara lọ́wọ́. And again, kankan sọ sí mi lọ́kàn. Àwọn guys tó sọ pé ẹjọ́ tó lọ ṣiṣẹ́ yẹn, ṣe ó ní bá ṣe lè rí wọn àbí? Ibi tán wà léwu. Ó léwu. No, wọ́n fi wọ́. A máa protect wọ́. Nǹkan tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé number one, kò má dẹ̀ kó yá àkàn dúró mọ́wọ́ nìkan táwọn bá wà ń bí so that ọ̀rọ̀ yẹn á lè ṣe sọ papọ̀. Èyí tá a bá máa dáríjì ní àdáríjì. Èyí tá a bá máa retain, á retain bọ́ mọ̀ pé wọ́n máa fẹ́ jẹ́ kí wọ́n nítorí wò dà wá láàmú. Ó ti yẹ so tá a bá ti dọ́dọ̀ wọn yẹn sọ fún wọn pé kọ́ máa ṣàgídí o. Ó ti sọ nǹkan tó wà ń bẹ̀ fún wọn. Ó ti sọ fún wa. Then they will come.
ó sì yẹ so just relax yourself okay relax inú máa ń bíyàn yẹn máa ń ṣìwà tí inú máa bíyàn gbà mí yẹn máa ń ṣìkọ́ but má máa bínú bẹ́ẹ̀ yẹn mọ́jọ́ mi o ó ti gbọ́ kò dáa o alright ó dáa kó máa mú gallon ni kó máa mú. ta nìyẹn ọ̀gbẹ́ni ṣé lórí burúkú ni ẹni wà ṣé ó yẹ kí n ṣe máa pẹ́ ẹni kó tó mọ̀ pé ó yẹ kó mú balance mi wá ni o tó bá pẹ́ mi ò pẹ́ tẹ́lẹ̀ o nímọ̀ pé ó yẹ kó mú mi wá bí ṣó fẹ́ máa mú mi ṣeré ni no ó ti gbàgbé pé èmi lálápàtà bí torí ìjọ mi máa fún ẹ lẹ́sàmpù wà á lè mọ̀ pé tí business bá pè mí àti ẹ̀pọ̀njọ́ mi tó bá ti jẹ́ mi balance ìwọ ló gbọ́dọ̀ máa fi wá mi kò ń ṣe mi ní bó ṣe máa pè é lórí fóònù máa fọ́ ẹ lẹ́sẹ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan. Drop your gun! To bá try láti ṣe anything funny, ma drop it! Move it! Tó o wá sọ wèrè sí ọ, ìbọn wọ̀ rẹ kalẹ̀. Your hands up! Yes. So o set me up ni. Tó bá try láti ṣe anything bẹ́ẹ̀, a bí ìbọn pọ̀ orí ẹ̀dá. Relax. Bẹ́ẹ̀ move. Move. Yes, ayé kejì 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 o ìkọ̀ọ̀kan ìkan ṣẹlẹ̀ dúpẹ́ oore kò lè rí mi gbà o dúpẹ́ oore kò lè rí mi gbà o kò lè rí mi gbà o dúpẹ́ oore kò lè rí mi gbà o òkè láfún ní gbé gbà o. mama Tóbi kí ni gbogbo eléyìí ṣe bí ajọ sọ̀rọ̀ fóònù lánàá àbí òṣèlú lórí iṣu tó wà lẹ àbí àwọn ọ̀dà iṣu tó wọ̀ kọ́ ni. ẹ wọ mi ò bá ń jà sí mi ì ní ágúmẹ̀tì ní fẹ́ ṣe ṣé mo pé tí o máa ń ṣe ìyàwó tí arákùnrin lọ fẹ́ ló gbé mi dọ́gba ẹ̀wọ̀n ṣé mo kíkẹ́ ní pé mi ìráwọ̀ èèyàn dìde sí mi ni ibi detention tí mo wà yẹn ni màá gbà dọ́gba ẹ̀wọ̀n fún mi. àwọn ẹbí ẹ̀ náà dìde sí ẹ ni kì í ṣe wípé wọ́n fún ẹ ló rán ẹ lọ ni ṣé mi fi ẹ́ síbi tó lọ́rin ni èmi fi ẹ́ síbi tó lọ́rin ni àbí kí ló bá mi sọ jẹ́ kó kó ẹrù ẹ̀ kó máa lọ wọ̀ kò sọ́rọ̀ bẹ́ẹ̀ o. ṣùgbọ́n tí a bá pera wa lọ́rẹ̀ẹ́ tá a bá lè bára wa sọ̀rọ̀ a jẹ́ pé ó lébi tó kù sí nìyẹn. mi ò rò pé ọyẹ kọ́ra ètò dé level yìí Akànjí ó kì í sọmọdé nínú ilé yìí òkú ọdún mẹ́ta ti kúrò lálejò sàárè kí ló dé ìwọ náà tó ń bá wọn páàkì ẹrù. Ọlọ́run ní kúrú làákà yín èmi ò mọ̀ pé bóyá tí n bá lè sọ̀rọ̀ ẹnu mi lónìí lọ́jọ́ tòní tí wọ́n bá tiẹ̀ ti torí ẹ̀ tí wọ́n lé mi dànù tí wọ́n yọ ní kò ń ṣe. sọ̀rọ̀ ẹnu ẹ̀ wọ́n kí n kó má gbogbo lẹ́nu ọmọdé gbàgbọ́n la ìdálẹ̀ ẹ̀fẹ̀. torí ọmọ kékeré ò ní rí kó rí bàbá àti ìyá kó lóun rọ́ lọ́hùn ẹ̀ sẹ́rí ọ̀gá gangan ni mo fẹ́ fi ọ̀rọ̀ mi bá wí torí tá a bá wí áàpù bá a sì wí ọ̀run là ń lọ. ẹ sọ fún ọkàn gbọ́. ẹ bá já wí torí òní la rí kó sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ́ là ṣẹ̀yẹn dúpẹ́ tọ́lọ́run ọ̀gá ṣẹbọ́lọ́run tí ẹ̀ ṣe ìyàwó fún yín ìyàwó alárédè tó jẹ́ pé ẹjọ́ ṣègbéyàwó láàrin ni ayé gbọ́ ọ̀run mọ̀ ọlọ́run sì jogún ọmọ fún yín ẹni bá bímọ kan náà kó nù kí ló bí èèyàn ló wà tí ò bímọ rárá ẹni bímọ ọmọ ni ó sin ẹni tí ò bí náà ọmọ ni ó sin ọ̀gá ẹ ti bù kàn jọjú nígbà tẹ wo ṣoṣo torí pé ìyàwó yín bímọ kan ṣoṣo ẹ nàjú sí ìgboro ẹ bọ́ gboro nu ìgboro tẹ́ ẹ lọ yẹn mọ̀ pé ìgboro náà ló padà lé yín wálé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jà á ti torí pé bóyá wọ́n jóbìn ká mọ̀ yàn wọ́n jẹ àwọn náà lélẹ̀dà àti hàn ẹ padà parí ìjà yìí náà ni agbémọ́jà ò sí ajàmọ́ parí ni ò dáa mọ̀dá. mi ti ẹ̀ mọ̀ pọ̀rọ̀ gidi báyìí wà lẹ́nu bá mi sọ fún kó gbọ́. ọ̀gá kò sọ̀rọ̀ gidi lẹ́nu mi tí náà ń bẹ lára yín ẹ̀yin náà kò kú tàǹdìlà ní òjò dáa èwo tún ni ti tàǹdì nígbà ká ti torí pé ọ̀gá àwọn nájú síta àwọn lọ ń ṣe tó wù wọn kí ló dé tẹ̀yìn òdó dàsìkò ọlọ́run tí wọ́n wò sùnsùn ọmọ tí wọ́n bí ìtàn tí wọ́n gbé wálé bí wọ́n bá wá gbé wálé wá ka yín mọ́ ìgbà náà lẹ tó lẹ́nu ọ̀rọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ tírẹ́tì ní àwọn ẹni ẹlẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí ní lọ dà wọ́n láàmú sẹ́ẹ̀mọ́ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ ń bí ọ̀rọ̀ ẹnu lásán sẹ́ẹ̀mọ́ pé ló kó bá yín tó sọ yín sẹ́wọ̀n. That is it. ọ̀gá ẹ jẹ́ àfìbẹ̀rù sí gbogbo nǹkan tá a bá ń ṣe torí tọ́lọ́run tàná bíi
ẹ dákun torí Ọlọ́run tẹ́ bá túká nísìn ẹ mọ̀ pé ẹbí ń ti túká pátápátá nù. Àkànjí ó ṣe Ọlọ́run ní dáadáa káyẹ̀ ẹ̀rú ibi báyìí ọjọ́ tó bá ń rìn láti fẹ̀yìntì ló máa lọ ẹnìkan ò ní ilé ẹni bí Ọlọ́run ní dalẹ̀ àtọ̀nà tiẹ̀ náà rú mi mọ̀ pé mátà ìtumọ̀ adéru station pé à ń páàkì load because èmi àti ọ̀rẹ́ mi àjọ sọ̀rọ̀ lórí issue yìí adẹ̀ ti bá débi pé ó máa wà resolved tó tún á dé pé ìyá tóbi tó ń páàkì ẹrù lénìí màmá tóbi ẹta yìí fẹni tí yìí tọ́ sí. mo fi Ọlọ́run àti àwọn tó bí yín bẹ̀yìn ẹjọ́ ẹ jẹ́ kó tán nínú ọkùnrin àtòsí yín. ẹ ṣeun bá. ẹ ṣe dájú báyà darí sáà ẹ ṣe tí mo máa fi ẹ jẹ́ kó tán síbẹ̀. Ọlọ́run ti bá wa gbé sùwí ẹ̀rí àbẹ́ẹ̀rí nǹkan bí ẹ̀jẹ̀ mọ̀ kẹ́kọ̀ọ́ ní padà ìjà ọkọ̀ pẹ̀ láyà ni kó tó sùn mẹ́fà eléyìí ò tiẹ̀ kó sùn mẹ́fà ààrẹ ẹ̀rọ náà adúpẹ́. I'm so sorry. Náà ṣe ń ro àròjinlẹ̀ báyìí pé ohun tí mo ṣe ọkọ̀ tó yẹ ká tó please just forgive me. Please, I find it in your heart to forgive me. Ẹ̀rí ìgbà tí mo lọ ohun ro àròkọ náà ti pé. Ayé kejì, 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 ayé kejì o. Kọ̀ọ̀kan, 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 ìkan ṣẹlẹ̀, ìkan ṣẹlẹ̀, ìkan ṣẹlẹ̀, ìkan ṣẹlẹ̀, ìkan ṣẹlẹ̀, ìkan ṣẹlẹ̀. Dúpẹ́ oore kò lè rí mi gbà. Dúpẹ́ oore kò lè rí mi gbà o. Mọ̀rẹ́mọ̀rẹ́ kò lè rí mi gbà o. Dúpẹ́ oore kò lè rí mi gbà o. Òkè òkè lọ fún ní gbé gbà o. Dúpẹ́ oore kò lè rí mi gbà o. Òkè òkè lọ fún ní gbé gbà o. Káṣọ̀rẹ́ fún ní ní kọ̀rọ̀ o. Ó wá padà wá dóore gbangba. Àgbàlagbà lọ́ba lágbára o. Ní gbangba ní kọ̀rọ̀, ní kọ̀rọ̀ ní gbangba o. Òun là á fọ́ lọ́wọ́lọ́wọ́ o. Tàbí ọkàn ní gbangba o. Dámi lóhùn kí lè yọkàn ní gbangba o. Dámi lóhùn kí lè yọkàn ní gbangba o. Tó o bá ti wèrè lò wèrè yóò sùn. Ní gbangba. Bájíré, mo wá sí èrè. Máa pọ̀ ẹ̀ drop it! Drop that one! Drop the ball! Tó o bá ṣe wèrè yóò sì lọ. Ọ̀yá! Drop it! Ṣé ẹni adé ti rẹ̀ ha? Ọdún ọjọ́ lè wá ní ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ sọ́wọ́. Àdìyá tán, ìyá katakata. Nígbà ìkọ́lébà lẹ́nu ọpẹ́, nígbà ìkọ́lébà nígbà ọpẹ́, nígbà ìkọ́lébà ní gbogbo wa. Lóòótọ́ àti wọn parí iṣẹ́ yìí kí gbogbo kúlé máa rẹ́ ìlọlé Olúwa Olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀. Olúwa jẹ́ ká rẹ́rìn lọ́dọ̀. Olúwa má jẹ́ ká kábàámọ̀. Olúwa wọn ti ṣe ìrọ́bìnrin.